أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، حمد الأولين والآخرين، والصلاة والسلام على حبيب الله محمد الأمين وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين. أما بعد. أكي الله وبيلدا، akí Ọlọ́run ọba alágbára, akí Ọlọ́run ọba aláṣẹ, akí Ọlọ́run ọba tí ń dára dáadáa sínú ayé wa, tó dára òmíràn náà sínú ayé àwọn ẹlòmíì. Òun ló fọ̀nà mọ́ wá nígbà tí aládùúà tá a ṣe kíkọ́jọ́ ọkọ̀ fọ̀nà mọ́ wá. Ó ní ká bára wa lérí ọ̀nà Islam, àdúpẹ́ bẹ́ẹ̀. Ó sì ní ká jẹ́ ọmọlẹ́yìn Ànábì Muhammad, àdúpẹ́ bẹ́ẹ̀. Ó tún wá ṣe wá lẹ́ni tí ń wá òdodo, tí ń wá òtítọ́, tí ń wá ọ̀nà mọ̀, àdúpẹ́ bẹ́ẹ̀. Ó fi ìkórìíra ẹ̀ṣẹ̀ sí wa lọ́kàn, kódà bá tí ìdẹni re à ń kórìíra ẹ̀ṣẹ̀, àdúpẹ́ bẹ́ẹ̀. Ó fi ìfẹ́ ìgbàgbọ́, ó fi ìfẹ́ ìṣètò Ọlọ́run sí wa lọ́kàn, kódà bá tí ìrì ṣe, à ń dúpẹ́ bẹ́ẹ̀. Abẹ́lọ́run kó má yọ wá kúrò nínú ìmọ́lẹ̀ Islam. Àtọrọ kí Ọlọ́run àti gẹ̀rẹ́ fún Ànábì Muhammad, àtọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ànábì Ọlọ́run àti gbogbo àwọn ẹni re, àtàwọn tó pẹ̀lú wọn jíṣẹ́ tó fi dórí àwọn àfà tó kọ́ wa ní Islam, àwọn òbí tó bí wa tán tó wá rí báyìí. Àánú Ọlọ́run kó bá dúdú wọn gbé, àtàwa náà àti dúdú ẹ̀yin tí ẹ̀ ń sọ̀kalẹ̀ sí ètò wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A tún máa tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run lérí ìdánilẹ́kọ̀ọ́ tá a mú wá sí ti gbọ́ ara wa látọ̀dọ̀ àfà wa àgbà Imam Al-Ghazzali nínú tírà rẹ̀ Ihya Ulumuddin, èyí tí fi ń dá wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ìlànà Islam àti ẹ̀kọ́ ìlànà Ànábì sallallahu alaihi wasallam tí ọkọ àti ìyàwó tún fi jọ gbé ìgbésí ayé rọrùn, ìgbésí ayé tí yóò dùn tí ó lálùbáríkà láyé àtàlùkìyámà. Láti bẹ̀rẹ̀ títí ń bá bọ̀ ká tó fẹ́yàwó, nígbà tá a fẹ́yàwó tán, bó láṣepọ̀ pẹ̀lú ìyàwó, ó wá doyún, ó wá dọmọ, ni wọ́n ń sọ ìta àmọ́ ṣe gbàrà àwọn ẹ̀kọ́ tí yẹn fi pàdé ọmọ nígbà tó bá kọ́kọ́ dé ilé ayé. À ń bẹ Ọlọ́run dúdú ẹni tí ń wojú Ọlọ́run kí Ọlọ́run má ṣàyàndọ́ ọmọ àlùbáríkà fáwọn náà, Ọlọ́run má ṣàfàsìkò yìí kó fi yọ̀ǹda fún wọn, kó fi ṣàánú wọn, kó fi rẹ̀ wọ́n lẹ́kún. Ìdùnnú ọmọ, olóríire ọmọ ni kó fún wa, wọ́n fún wa lórí ibú ọmọ o. Ọmọ tí ó sọ wá dọ̀tá àwọ̀ Ọlọ́run ọba, Ọlọ́run má jẹ́ ó ya ọ̀dẹ̀dẹ̀ wa. Ibi tá a ti dúró òun níbi ẹ̀kọ́ kẹrin tí al-Imam Al-Ghazzali nọ́mbà, ó pè ní al-Aqiqatu ani dhakari bi shatayn. Ọmọ tá a bá wá bí tó bá jẹ́ ọmọ ọkùnrin, nínú ẹ̀kọ́ lọ́wà ẹ̀kọ́ Islam ká pa ẹran méjì fọmọ tó bá jẹ́ ọmọ ọkùnrin, wa anil untha bi shatin, tó bá jẹ́ ọmọ obìnrin ká pa ẹran kan fún. Èyàn wá nínú Sunnah Nabi sallallahu alaihi wasallam. Bákan náà èyí tó tún yàtọ̀ sí tún wá nínú Sunnah Nabi sallallahu alaihi wasallam, ń pé níjọ́ tí wọ́n bí Hassan, ìyẹn tí ń jẹ́ ọmọ fún Nabi sallallahu alaihi wasallam, ẹran kan ṣoṣo náà là Nabi pa. Ọmọ ọkùnrin wọ́n bí tí ń jẹ́ ọmọ fún Nabi Muhammad, ẹran kan ṣoṣo náà ni wọ́n lọ pa. Eléyẹn jẹ́ àmọ́ pé àṣẹ pa méjì yẹn kì í ṣàṣẹ dandan, kì í ṣàṣẹ túláàsì, àṣẹ nọ́mbà fẹ́ ni. Kódà ní tá à ń pè ní kò mọ gangan fún rẹ̀ lódìndí nọ́mbà fẹ́ ni, kì í ṣe pé dandan ká pa ẹran kó mọ. Ṣé ẹlòmíì mọ panic pé ọmọ tá a bá ti pẹran rẹ̀ yóò sórí ibú ni, yóò ṣe kíní kan ní kò ní ó ṣe pẹ̀lú kádàrá ọmọ o. Wọ́n pẹ ẹran, wọn àpa ẹran. Ọmọ yẹn kọ́ ni ọmọ yẹn wálé ayé tiẹ̀ lọ́tọ̀, òun sì kọ́ ni mukallaf tá a la ìwọ̀ àtòfin bọ̀ lọ́rùn pé kó pẹran fún ẹ̀. Kò tí ì bàlágà dípò pé yóò fi wá lẹ́ṣẹ̀ lọ́rùn pé ẹ̀pẹ̀ran òun àbẹ́ ẹ̀pẹ̀ran fóun. So ámbélé ń ta sí ẹni tọ́lọ́mbá ní kọ́ lágbára nìkan la ṣe ní súnnà fún ìpè kó pa ẹran nígbà tí ọba bímọ. So ẹran kómọ àti kómọ lápapọ̀ kò tó tí yẹn máa lọ jẹ gbèsè nítorí rẹ̀, àbí tí yẹn máa wá kó rẹ̀ kọjá yìí, tí yẹn máa kó rẹ̀ sínáwó tí ò necessary nínú Islam. Tó bá yẹ pé ceremony ń yìí ṣe kí kálukú jẹ́wọ́ tí bá ń dà láàmú pé èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o,
tí máa ń nífẹ̀ẹ́ òde o, mo ti bá àwọn èèyàn ṣòde káàkiri, ìyìn retí ijọ́ tí wọ́n wà bí mi náà ṣòde ọ̀wá bí màmá gbé mọ́sílámù lọ́rùn jẹ́wọ́ pé ọ̀fẹ́ ṣe pàtì àmọ́ pé ti Islam gangan lọ fẹ́ ṣe ní tí ń jẹ́ kó mọ̀ kò sí ìyọnu ń bẹ̀ débi tọ́ màá wá lọ yáwó owó èlé owó microfinance nítorí pé ọ̀fẹ́ ṣe kó mọ̀ ọmọ lọ ta gbogbo ọjà ọmọ ta kápítà rẹ tó fi ń ṣe business nítorí pé ọ̀fẹ́ ṣe kó mọ̀ kò tó bá yẹn tó bá jẹ́ sìn àti ìyọnu Ọlọ́run ọba lọ́n wá ń bẹ̀ tó bá sì jẹ́ kọ́mọ tó bí ó lè lálùbáríkà yọ lálùbáríkà kọ́dà bó bá fi family biscuit tó bá fi ṣe kó mọ̀ tó dẹ̀ fi pure water gbé alẹ́gbẹ̀ẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ ààbọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ó bá ti lè bá ọ jẹ́ bẹ́ẹ̀ kò sínú ẹni tó yẹ kó pè sóde gan ẹni tí ó dé tí ó wá fi ọ ṣe yẹ̀yẹ́ lérí family biscuit tó hambi kó mọ̀ kí ajá pé kò sínú ẹni tó yẹ kó wulẹ̀ tiẹ̀ mọ́ bá rìn tó léyìn olè ọ̀láríkárí yọ sọ ọ̀dọ̀tọ̀ lọ so bọ́wọ́ ikú bá ti mọ̀ ẹni kí ikú ti mọ̀ kó máa fi bọ́jú anabi sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ ẹran kan níjọ́ táyé ẹran kan yọ ọ̀pá méjì níjọ́ táyé méjì yọ so ojú yé wa pé bákò bá ṣe rí ni kò ṣe ìnáwó kó mọ̀ ẹran tá ń sọ yìí náà ó lè pín ní tútù kódà tí ó agbára ṣíṣe rẹ̀ ò bá wà gbogbo ń tágbára rẹ̀ kápá pátá owó tán fi ń tẹran ni obìnrin pé èló wọn ń tẹran ní sọ wọn ní dọ́là tiwọn o tí wọ́n tún fi dọ́là rẹ̀ ran ọṣà tiwọn tọ́ra àwọn ẹlẹ́ran náà kó wá láti ibì kan ni so therefore 70,000 naira ni wọ́n ní ọlọ́ wá ń pọ̀ rẹ̀ ran àgbò tó lálàáfíà gbogbo ń tó ní lápò pátápátá kò kọjá 80,000 10,000 ló kù sí wọ́n máa fi 10,000 dáná so kò ká owó ná dídá ẹni tí ó fàárí fọmọgẹ bá ti fún ní 2,000 ṣé owó yẹn ti tán lẹ̀ ẹran yẹn o lè pa kẹ́ẹ̀kún tẹ́ bá kún tán ẹ̀ha fáwọn tó yẹ kẹ́ ẹ̀ha fún èyí tó yẹ kẹ́ ṣẹ́kùnlé náà tẹ́ jẹ ẹ̀ha ẹ̀jẹ̀ ẹ̀sítọ̀ ìtọ́jú sílé ẹ̀ ṣe é ní súnà bá ti mọ ẹran léyà bá ti mọ túwìtì ẹran léyà ní súnà ṣe ní ká túwìtì ẹran àkíkọ̀ náà so ẹ pín ìtọ́ bá fẹ́ pín bẹ́ẹ̀ ẹ tọ́jú ìtẹ́ bá fẹ́ tọ́jú bẹ́ẹ̀ ẹni tẹ́ bá pín fún ní tútù tí ó bá tẹ́ lọ́rùn kó reject ẹ̀ so tó bá yẹ squadara wá wà fún yín láti ṣe é láti fi rẹsì kún láti gbogbo ẹ̀ náà fi ń dúpẹ́ fọ́lọ́run ní kò sáburú mbẹ̀ nítorí pé ó tún wá nu súnà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n nígbà tí ìyá wa Fatima tí ń jọmọ bíbí anabi sallallahu alaihi wasallam tó bí Hussein anabi gbà nímọ̀ràn pé ńjọ́ keje tó péjọ́ keje tí wọ́n bí Hussein tí wọ́n ń ṣe kómọ rẹ̀ léyìí táwọn ó pè ní kómọ ó ní an tahliqa sha'raha ó fún nímọ̀ràn pé kó lọ fa orí fún Hussein wa tatasaddaqa bi zinati sha'rihi fiddatan irun orí Hussein irun orí ọmọ kékeré tá a ṣẹ̀ṣẹ̀ bí in tó bá wọ̀n tó ṣe déédéé rẹ̀ nínú silver lónílé ní àbí gold ẹ fi ṣe sàárà ìyẹn ni pé tẹ́ bá lówó owó tí nígbà tí wọ́n ná gold owó wọn jọ náà nù èyí tó wé déédéé irun orí Hussein ẹ fi ṣe sàárà so tí wọn náà bá ní nǹkan kan lákàùntì gbogbo bó ṣe lè wù kọ́ mọ gbogbo bó ṣe lè wù kó tó wọn náà lè fi o lè fi lé pọkà kó fọ̀nà wọ́n ti ń pè kó fọ̀nà rókà kó fi lé wọ́n fi lé pọtí fi lé paráìsì fi lé pasẹ̀ mọ́ kó pe àwọn èèyàn àwọn ẹni rẹ̀ pé kan abọ̀ jẹ́ kò sábúrú mbẹ̀ so wọ́n ní Sayyidina Umar radiyallahu ta'ala anhu tó bá gbọ́ ohùn lù ní Madina tí bá ń káàkiri tó bá ti gbọ́ ohùn lù yọ máa lọ bẹ̀ pé kí wọ́n ṣe ń bẹ̀ ṣe pé ń ṣe ìbàjẹ́ ń bẹ̀ láti lọ dá wọn lẹ́kùn tó bá débẹ̀ tó bá rí i pé wọ́n ṣe ìyàwó okay kò sábúrú ká lùlù ń bi ìyàwó tó bá rí i pé wọ́n ń ṣe khitanu wọ́n ń dábẹ́ fún ọmọ wọ́n ń ṣe kómọkọ́hún a máa yọ̀ǹda wọn tó ń jọ́ kómọ àyè gbà wá láti lùlù àyè gbà wá láti ṣe ìdárayá ká múnú àwọn èèyàn dùn ká dáná fún wọn ká kó wọn lẹ́nu jọ kò sábúrú mbẹ̀ wallahu alam ká má ṣe ìṣe ìbàjẹ́ ká má kọjá ààyè débi tẹ́ mọ̀ ṣe kómọ tí wọ́n mọ̀ ní ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ gba independence country níbi ni tí wọ́n ń celebrate ẹ̀ tí ò tán bọ̀rọ̀ báyìí inna Allaha la yuhibbul musrifin iná tayọ àlà olúwa ọ̀fẹ́ àmọ́ tẹ́ bá rí ká opportunity túrè ebi ń pa àwọn èèyàn lọ́wọ́ báyìí ní Nàìjíríà ẹjẹ́ afẹ́ kan mú ìkómọ yìí papọ̀ mọ́ sàárà afẹ́ kéèyàn tó yí ó lé 300 wá jẹun bí kan jẹ tàárọ̀ kan jẹ tọ̀sán kan jẹ talẹ́ káwọn òkìkílẹ̀ ń ṣe tó fẹ́jú tó báyìí ìkómọ ní tòótọ́ àmọ́ àti mú sàárà mọ́ kọ́lọ́hún má àlùbáríkà yẹn bá ọmọ kò sáburú mbẹ̀
wọ́n náà mọ̀ túmọ̀ ká ní ìyẹn náà náà pa kò ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ mọ̀ describe rẹ̀ fún ọ wọ́n náà mọ̀ túmọ̀ náà pa ọmọ túmọ̀ owó tí yẹn náà torí kó lè rí ọ̀nà ọlọ́ nígbà tẹ́ ń ṣe kó mọ̀ tẹ́ tí wàá máa aṣọ yẹn èyí pa wo ló fẹ́ kú tí ẹ fi dún tálíkà nú ni àbí kí ni dáwùrù kí ni róò tí aṣọ yẹn fẹ́ play nínú ìkómọ tẹ́ wàá máa ṣọ níbi ìkómọ ó ti ń lápá nú báwọn a máa fẹ́ dáná kí gbogbo ará àdúgbò wa jẹun ẹ pé gbogbo èèyàn wá kán wá jẹun inú àwọn èèyàn òdì nínú ìlú kò dùn nínú ìlú wọn rówó jẹun wọn ṣe kíní kan kẹ wá há gift fún wọn kẹ tú háì tún gbé lọlé fún wọn ó ti ní sàárà nù ó ti là ń dun ọmọlàkejì nù ìyẹn dá àwọn kẹ wá jẹ amú aṣọ ẹ wá jẹ àgbà họlù kan tó wọ́n ẹ wá jẹ àgbà tẹ́ǹtì kan tó wọ́n ẹ wá jẹ àpè lérí tí ó ṣe rí mọ́júmọ́ ẹ ti rí i pé ẹ ti ń wá bínú Ọlọ́run báwọn so kí Ọlọ́run ṣáà fún àwọn ọmọ wa ní àlùbáríkà ọ̀nà tí ó ṣe déédéé tá a fi ṣe ìkómọ ọmọ nìyẹn ìjọ wa ni kọ́ jẹ́ ní tí Sunnah sọ fún wa náà ni pé ìjọ keje àti làá fúnra wa pé gbogbo kínní náà tẹ́lẹ̀ kódà bí yẹn lówó ẹ̀ lọ́wọ́ bí ò ṣe kò dó lórí burúkú nínú Islam ó lówó lọ́wọ́ kò wá sì kó mọ fọ́mọ kò sì dó lórí burúkú nítorí kì í ṣe dandan bá nìna Sunnah ni ká tó wá pẹ́ ni tí ò lówó lọ́wọ́ ta ni kọ́ mọ̀ hàn rẹ̀ lé mọ̀ so ìjọ keje ló wà ní ìjọ keje ìyẹn ni pé béèyàn bá tiẹ̀ lówó lọ́wọ́ náà tí ò ṣe níjọ́ keje bóyá ó ṣe ní kódà ara àwọn fún mímọ̀ tó fara mọ́ pé a lè pẹran súná ṣáájú ìjọ́ keje wọn la lè pa so flexibility wà ń bẹ kì í ṣàṣẹ kan tó le ká tó wá pé ìjọ tó bá tún sí yẹ lẹ́yìn ìjọ́ keje so tó bá tiẹ̀ wá ṣèṣì pé ara ẹni tí ó calculate tiẹ̀ tí kò bọ́ síjọ́ keje ọlọ́ bọ́ síjọ́ kẹjọ látara àìmọ̀ lọ́ba débẹ̀ ẹ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìkómọ fún rẹ̀ gan kìí ṣe dandan dípò táwa fún ẹnìkan lọ́rùn pé ó ṣe lè ṣe níjọ́ kẹjọ tó ṣe ní ìjọ́ keje kódà níjọ́ kẹta ìjọ́ kẹrin wọ́n ní èèyàn ti lè pẹran ọ̀dà ó tiẹ̀ wá bọ́mọ lọ́wọ́ níjọ́ keje ìjọ́ keje ló fẹ́ ṣe àwọn kan ní kó palẹ̀ níta tó bá fẹ́ ọjà rí àwọn kan ní kó dúró de ìjọ́ keje mi torí lódó kíní kò sí clear cut hadith látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó lálàáfíà kò sí fún lábala ibi kálukú wa ń tágẹ́ẹ̀tì ìjọ keje pé anabi sallallahu alaihi wasallam ní yọ̀ọ́kùn anil mọ̀lúdè yawma sabi'ihi wa yuhlaku wa yusamma ẹni tá ọmọ tá a bí tó bá dijọ́ keje rẹ̀ ká pa ẹran fún ká fárí fún gbogbo kínní náà ni wọ́n láti lè ṣe gan before ìjọ keje ọ̀dà wa dúró dijọ́ keje à ń tájé kó ṣàjẹjọ́ tá anabi sọ gangan ni sallallahu alaihi wasallam àwọn àfọ mímọ̀ ẹnu wọn wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ lérí bó láṣẹ calculate jọ Imam Malik rahimahullah ta'ala afáàgbà ní ìlú Madina èyí tí sẹ̀mí rẹ̀ tá bá ń sọ̀rọ̀ Imam Malik a máa sọ̀rọ̀ bóyá scholar kan ní Saudi ní Iraq ní Syria ní nǹkan kan bó ṣe rí gbà yẹn kọ́ yẹn àwọn yẹn àsìkò wọn súnmọ́ àsìkò anabi sallallahu alaihi wasallam olive ní century àbí kí n sọ pé generation àwọn tó bá àwọn sahaba òun gangan ọba sàbí anabi láyé àmọ́ bá àwọn kọ̀ọ̀kan tán bá àwọn sàbí tẹ́mi wọn gùn òun bá wọn yẹn láyé ọba àwọn tán gbọ́rọ̀ lẹ́nu sàbí anabi ọba wọn láyé bẹ́ẹ̀ náà làbú Hanifa so àgbààgbà làwọn wọ̀nyí àtàwọn ìmọ̀ míì tí scholars míì tó live ní generation yẹn so tá bá ń lọ́pinion tó yàtọ̀ síra wọn àwọn orípa tí wọ́n rí gbà látọ̀dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sàábé ni wọ́n fi ń sọ̀rọ̀ ni wọ́n fi analyze nǹkan Imam Malik àtàwọn tí wọ́n padà belong sínú school of thought yẹn nínú àwọn scholars lóríṣiríṣi àwọn náà dúró lórí wípé ìjọ tá a bá bímọ tó bá ti dójú mọmọ la bí àní kájọ yẹn mọ́ toró ti dàbọ̀ ọjọ́ ẹ̀rí nǹkan ọmọ tá a bí tá bá ti lójú mọmọ ìtumọ̀ ẹ̀ ní pé lẹ́yìn àsìkò tí wọ́n máa ń pè wọn àlùfájàrí sí làdáni máa ń pè wọn pé as-salatu khayrun minan nawm àlùfájàrí ti yọ lẹ́yìn tá àlùfájàrí bá yọ lásùbà tẹ́ ẹ bá bímọ nígbà yẹn ọmọ yẹn ò lo complete day mọ́ ànábì ní ìjọ́ keje day méje lẹ́ka tó yanjú tí ò gbọdọ̀ pẹ̀dín ẹ wá bímọ láàárọ̀ Wednesday àárọ̀ yìí ní ilẹ̀ bímọ bí aago méjì àárọ̀ ṣe mọ̀ pé part of the day ti lọ
alfajari ti yọ tipẹ́tipẹ́ before 7 ní Nàìjíríà lápèjúwe ni o in so àwọn ìlú mi ìfẹ́ tí bá ń gbọ́ wa ní Nàìjíríà wa alfajari ti máa yọ before 7 àtàsíkò summer àti winter àti kankan ọwọ́ 7 àárọ̀ lẹ bímọ àbọ̀wọ̀ 8 ọwọ́ 9 títí tó fi di ìrọ̀lẹ́ oòrùn tí wọ̀ láàrin yẹn síra wọn tẹ́ bá bímọ ọmọ tẹ́ bí yẹn kò witness ìjọ yẹn fully ìjọ tó bá ti pẹ̀ dín bá yẹn mú sọ́tọ̀ odindi ìjọ ní kẹka ntí mo Malik ń sọ sẹ́rí ìjọ tó ti pẹ̀ dín yẹn kò bá jẹ́ bí 30 minutes ló fi dín alfajari yọ 30 minutes after lẹ bímọ ìyàwó gbọ́ pé ìyàwó rẹ̀ bímọ lọ́spítù ìjọ yẹn ti dínkù mújọ yẹn jùun sínú bíìn mọ́ka Wednesday mọ́ ìjọ méje tá Ànábì ní ọkà yẹn bẹ̀rẹ̀ láti rí Thursday ọwọ́ àwọn Thursday Friday Saturday Sunday Monday Tuesday yóò pé ìjọ mẹ́fà tó bá di Tuesday tó bá di Wednesday yóò wá pé ìjọ méje Yorùbá máa wá sọ pé ìjọ kẹjọ ṣẹ́tí gbọ́ ìjọ kẹjọ yóò wá dàbí àpò títa kó súnà mẹ́jọ lọ́kà mẹ́jọ kọ́ lọ́kà méje náà lọ́kà ṣẹ́tí rí nǹkan méje náà ní ọkà tó wá end sí ìjọ kẹjọ méje ló ká àmọ́ láì pé a máa ń lo gbólóhùn ìjọ kẹjọ ìjọ mẹ́jọ fún èní nísìnyí tí n bá ní ẹ padà wá nírú èní ní next week ẹ padà wá níjọ mẹ́jọ ní ìwì àfi bí ìgbà pé ìjọ mẹ́jọ lẹ́ka láàrin yẹn méje sì lẹ́ka ń bẹ tọ́ra ní ka ẹ̀ ní mọ́mọ́ lọ́dọ̀ Malik lọ́dọ̀ àwọn scholars yòókù bíi Shafi'i Abu Hanifa àti Imam Ahmad ọmọ Hanbal àwọn ní ìjọ yẹn ọba àjábọ̀ ẹ̀ka mọ́ ìjọ yẹn ṣojú ẹ̀ ó witness ìjọ yẹn láyé nínú èèyàn tí wọ́n ń ṣe ṣojú láyé lọ́mọ yẹn wà sókèrè èyí ṣe tẹ́wàá yọ wọ́n ń ṣe kúrò mẹ́ kọ̀ bá àkú díẹ̀ kí Magrib àsìkò tóòrùn bá ti wọlé ní sánmọ̀ báyìí oòrùn gangan táàrí lójú ta mọ́ tí ilẹ̀ fẹ́ ṣú àsìkò yẹn ni day end ṣẹ̀rálẹ́ tó bẹ̀rẹ̀ yẹn nígbà tóòrùn wọ̀ ta kí Magrib yẹn àsìkò yẹn òru ìjọ́ kejì nu ló bẹ̀rẹ̀ wọn so ìjọ́ kejì ti bẹ̀rẹ̀ wọ́n ní Laylatul Khamis òru Khamis òun la wà báyìí torórùn tí ó ti wọ̀ lọ́dọ̀ wa níbi tẹ́mi tí ń sọ̀rọ̀ yìí àwa ti kí ń ṣá so wọ́n ní Laylatul Khamis làwa wà òru Khamis kìí ṣalẹ́ ọ̀la ni òru Khamis èní lòru Khamis now day ó ti end nígbà tí òòrùn bá ti wọ̀ ṣẹ́wádìí tó bá yẹ pé 30 minutes lásán ló kù tóòrùn ó fi wọ̀ tó bá jẹ́ gbà yẹn ni wọ́n ní ẹ bá rí ká o ọkùnrin lọ́yìn ìyàwó yín bí obìnrin níyàwó yín bí ìbejì níyàwó yín bí ló kù 30 minutes lásán yẹn náà Imam Shafi'i Abu Hanifa Imam Ahmad ní ọmọ yẹn ti witness ìjọ yẹn ìjọ Wednesday o ẹ̀ka Wednesday yẹn mọ́ ẹ̀ka Wednesday yẹn ló di ní ìjọ toró witness yẹn so Wednesday ti kúrò nínú méjì báwọn Thursday níjọ́ kejì Friday níjọ́ kẹta Saturday níjọ́ kẹrin Sunday níjọ́ karùn-ún Monday níjọ́ kẹfà Tuesday níjọ́ keje ìjọ́ Tuesday lẹ ṣe ìkómọ rẹ̀ ìjọ́ Tuesday ní ìjọ́ méje rẹ̀ ó pé lọ́dọ̀ Imam Ahmad ọmọ Hanbal lọ́dọ̀ Imam Abu Hanifa lọ́dọ̀ Imam Shafi'i ìjọ́ méje làwọn náà fẹ́ ká àwọn ká pẹ̀lú mẹ́tọ̀dù tó yàtọ̀ ìjọ́ méje tánàbí wí náà ni Málíkì náà fẹ́ ká ọkà ní mẹ́tọ̀dù tó yàtọ̀ kò sẹ́ni tí ń lo súnà kò sẹ́ni tó tako súnà nu gbogbo wọn Ànábì sọ̀rọ̀ gbogbo wọn fẹ́ implement ẹ̀ náà ni sọ̀kọ́ á di pé ló ẹ̀ ṣe súnà ni ìyìn ṣe súnà bò èyí ṣe tẹ́ ẹ̀ ṣe níjọ́ keje tí a ń ṣe níjọ́ kẹjọ súnà náà mo fẹ́ lò ìbá lo súnà yìí tiẹ̀ ṣe kó mọ̀ èmi ṣe mọ tí ń jẹ́ kó mọ̀ tí ì bá ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam so súnà Ànábì náà ló jẹ́ àmọ̀ kó mọ̀ ń kó tiẹ̀ fẹ́ ṣe kó mọ̀ súnà náà ní ṣe o tọ́ba wa kájọ́ keje tiẹ̀ sí tí wọ́n ń pè níjọ́ kẹjọ lọ́nà lànà mọ́ Malik ìlànà ẹ̀dẹ̀ ní Islam fi wọ ìlú wa ńlá àwọn bàbá wa fi gba Islam ìlànà tán mọ́ teachings Imam Malik àti interpretations rẹ̀ fún fikiwa àti sharia ní teachings Islam tó wọlé wá bá wa so ló fi jẹ́ pé ní practice ta inherit gbà táwọn èèyàn ń lọ Cairo wọ́n mú ti Shafi'i wọlé táwọn kan lọ Saudi wọ́n mú ti Ahmad ọmọ Hanbal wọlé ní gbogbo ẹ̀ fi ń dojúrú lọ́dọ̀ tiwa tí ò fi lójútùú tí ń fèrè gbàrà hàn ṣe ti rí báwọn so ń bo Málíkì náà ti wá rí calculate method tí ń lò wọn Málíkì ní ó nípìlẹ̀ kan nù lànà rẹ̀ nínú mazhabi rẹ̀ tán pè ní amalu ahlil Madina lọ́dọ̀ tòun òun ó mọ kíyèsí practice
tí àwọn ará Mẹdínà yìí bá ń ṣe láwọn practice tí ò possible kó yẹ sí pé wọ́n fọdún orí hun tó súnmọ́ kó jẹ́ sí pọ́dọ̀ àwọn bàbá wọn wọ́n ti jogún ẹ̀ kì í tí wàá ṣe ordinary alul Mẹdínà àwọn scholars Mẹdínà òun rí tán ṣe bẹ́ẹ̀ àwọn scholars yìí dẹ̀rẹ̀ àwọn olókọ́ yín kéwù àwọn sàbí ànábì lọ́kọ́ yín kéwù practice tẹ́ bá ń tí gbogbo yín bá ń ṣe papọ̀ yìí in tó súnmọ́ ní kó yẹ sí pé inherit ẹ̀ lọ́dọ̀ àwọn sàbí ànábì kò súnmọ́ kí yín ó dá practice ilẹ̀ lógìgì ẹ̀yẹ́wò tí bàjẹ́ kan bá náà ro nísìn tẹ́ bá fẹ́ kọ ìbàjẹ́ tí gbogbo ìlú ń ṣe tó ti dàṣà tẹ́ bá fẹ́ kọ ìbàjẹ́ yẹn ṣé láàrin ọdún kan méjì ni ó change ọdún 50 years ẹ̀ sì lè wà lẹ́nu pé kò tí ì parẹ́ so surely n táwọn àfà àti gbogbo aráàlú Mẹdínà bá ń dánwò gẹ́gẹ́ bí ẹ̀sìn àyìn tó súnmọ́ ni kó jẹ́ sí pé wọ́n jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wọn àwọn wo làwọn bàbá wọn àwọn sàbí ànábì so ṣẹ́yìn ọ̀ strong ju àdìsí ẹ lọ́yọ lọ òfin amadu alil Madina lọ́dọ̀ tóun ọ̀ strong nínú sources ìṣẹ̀ríà lọ́wọ́ àlọ́dọ̀ Malik ó sì rí i pé practice tóun jogún bá lọ́dọ̀ àwọn tí ń jẹ́ bí ọmọ fáwọn sàábé àtàwọn tó jẹ́ student fáwọn sàábé ànábì ni pé bá ń ṣe kàánì ní Madina ojú dúró lórí pé mo bá ti bá ní ìmọ̀ ṣe ìyẹn ni ìlànà táwọn bàbá wa ń lò tó dẹ̀ dáa ìlànà súnà ànábì ni ká calculate ẹ̀ bí Malik ṣe ń calculate ẹ̀ hàn ká wá calculate ẹ̀ bí àwọn Ṣáfì ṣe ń calculate ẹ̀ náà súnà ànábì lòun náà gbogbo ẹ̀ ní oníládánú inshallah. ẹ wá wo nǹkan àwọn èèyàn wá ń ṣe mistake ń bí àìlágbòye Malik náà ló lóun fẹ́ tẹ̀lé táwọn bàbá wa ńlẹ̀ Yorùbá náà ló lóun fẹ́ tẹ̀lé òun wá padà tiẹ̀ wá bọ́ òun tiẹ̀ já kúrò lórí ìlà pátápátá ń tiẹ̀ kí ló ṣe ní pé òru náà ni wọ́n pè é lágbo kan òru pé ìyàwó rẹ̀ bímọ alẹ́ ni wọ́n pè é lẹ́yìn tán kí ṣáà ìtàn pé ìyàwó rẹ̀ bímọ ṣé ẹ mọ̀ pé ìjọ́ kejì yẹn kò tún ká mọ́ ní tiẹ̀ nígbà tán pè é lálẹ́ yìí alẹ́ tá a wà yìí lápèjúwe ń pé ọ̀run dẹ̀ ti wọ̀ ìyàwó rẹ̀ bímọ o àmọ́ pé ní òru bí aago kan òru ìyàwó rẹ̀ bímọ ṣé ẹ rọ́ọ̀la Thursday yẹn yọ ká ó yẹ kó ká mọ́ lódìndí kó wá jẹ́ pé Thursday Friday Saturday Sunday Monday Tuesday Wednesday jọ Wednesday ló yẹ kó ṣe kó mọ́ lọ́dọ̀ Malik Wednesday ni tora lẹ́ ni wọ́n bí alifájàrí ò tí ì yọ lọ́dọ̀ Ṣáfì lọ́dọ̀ scholars mẹ́rẹ̀ẹ̀rin ìjọ Wednesday ló yẹ kó bímọ ọ̀rọ̀ Malik ti wá dàrú mọ́ òun lọ́wọ́ òun wá ṣe bínú òun ọ̀ṣátún ní kájọ́ kìíní òun náà ìjọ tó bá ti pẹ̀dínà ní ọmọ ká fọmọ tán bá bí lójú mọ́mọ́ kì í ṣọmọ tán bá bí lálẹ́ ìtàn bá bí lálẹ́ ìjọ kejì tó máa tẹ̀lé yẹn lọ́dọ̀ gbogbo scholars mẹ́rẹ̀ẹ̀rin yọ ká so bí wọ́n ti calculate ìjọ ìkómọnù ká tètè máa tẹ̀síwájú nítorí àkókò wa tí a ní púpọ̀ òun ni ẹ̀kọ́ kẹrin tí Imam Al-Ghazzali wá kọ́ wa nípa tá a bá bímọ ó ní nínú ẹ̀kọ́ lọ́wọ́ an yuhannikahu bi tamratin aw halawa òun ni pé ká fi sí lẹ́nu ká fi rún lẹ́nu làbídùn àbí èso ká fi sí lẹ́nu àti gbogbo tó bá dùn bí oyin ká fi sí ọmọ tá a bí lẹ́nu kò tí ì dá kankan mọ̀ tòótọ́ àmọ́ nínú súnà Nábì ní ká fi kankan ra lẹ́nu torí Asma ọmọ Abubakar tí ń jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó Aisha ó nígbà tóun bímọ ìgbà tó bí Abdullahi ọmọ Zubair ìyẹn làkọ́kọ́ ọmọ tá kọ́kọ́ bí gbàrà tán dé Madina wọ́n sì dé wọn kù bá wọn wà wọ́n sọ̀kalẹ̀ sí Madina gbàrà ẹni tó kọ́kọ́ ṣe pé kó máa kọ́kọ́ nígbà tí wọ́n kúrò Mọ́kà tán dé Madina náà ni Abdullahi ọmọ Zubair tí Asma'u bí fún ẹ̀sàbí ànábì Zubair Asma'u ń jọmọ fún Abubakar ẹ̀gbọ́n Aisha ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n náà wá gbé lọ fún ànábì Kùbá làwọn sì wà ànábì wá ó ní ẹ bá mú làbídùn ó ṣe làbídùn díẹ̀ ó wá fi kan ẹnu ànábì sallallahu alaihi wasallam ìtọ́ ànábì rò papọ̀ mọ́ ó dẹ̀ fẹ̀yìn tẹ̀ ó wá fi sọmọ lẹ́nu ó wá ṣẹ́kù ní súnà léyìí tí ẹni tẹ́ bá mọ̀ pé àgbàlagbà rẹ̀ kìí ṣẹnu tó ti fi ṣàṣàṣì tó ti fi ṣépè ẹnu tọ́fọ̀ kún bẹ́ẹ̀ tó ti fi ṣàfọ̀ṣẹ tí gbogbo eyín ti jábọ́ kọ́ máa bá yín tẹ̀ so ẹni tá a bá ní ọ̀rọ̀ jáwó pé àlùbáríkà ń bẹ ń bi tọ́ rẹ̀ tá a fẹ́ tàbáraka pẹ̀lú rí ikú rẹ̀ náà lálọ́ gbé bá lẹ́ni tá a fura oore sí pẹ́ni rẹ̀ ni bóyá ìmáàmù kan ní mọ́ṣáláṣí àbáfà dáadáa kan a lè gbé ọmọ náà lọ fún kó bá wa ṣe tàníkù rẹ̀ yóò fi èso kan nu àbí kó mú nǹkan dúndùn kan tó ṣe ńlá kó fi kan ẹnu yóò sì fi kan ọmọ náà lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́ súnà láti
tó máa ṣerú ẹ̀. Inú wọn dùn gan nígbà tán dé Mádínà tí wọ́n bí Abdullahi ọmọ Zubair. Torí àwọn Yẹhudi nígbà tí Ànábì sallallahu alaihi wasallam dé Mádínà tí ń bá àwọn Yẹhudi gbé, nínú táwọn Yẹhudi lérí ni pé ẹ rí pé kò sẹ́ni tí ó lóyún tí ó bímọ nù àti parí ẹ̀ àti ṣe é mọ́ṣẹ́. Torí àwọn Yẹhudi lóògùn gan, wọ́n mọ dán gan dèní eléyìí tá à ń sọ̀rọ̀ yìí. Ntẹ́lómi kó káàkiri gan tó pe nákàlẹ́ àtòkọ Ọlọ́run, àwọn Israelite nákàlẹ́ àwọn ọmọ Israeli ni. So wọn àtọ́jú ayé Ànábì sallallahu alaihi wasallam náà wọ́n ti rí bẹ́ẹ̀. Dáa Ànábì sì ń bá wọn gbé Mádínà, wọn lérí sí gan. Rí pásá sí tán sà náà tí sàṣà Ànábì tán lọ rí mọ́ bínú kànga kan Yẹhudi náà lẹ́ni tí wọ́n bọ̀wọ̀ rẹ̀ ń bẹ̀. So wọ́n ti lérí pé kò sẹ́ni tí ọ̀rọ̀ ọmọ bínú wọn àti parí iṣẹ́ wọn. Wọ́n ṣe wá bímọ gbàrà tán débẹ̀ ni wọ́n ń jẹ́ ìtìjú fún Yẹhudi. Ìgbésẹ̀ rí ń bẹ láàní bímọ ni àti bí wọ́n fi wá inú kálukú dùn pẹ̀lú bíbí tí wọ́n bí Abdullahi ọmọ Zubair. Naam, ọ̀rọ̀ ìkómọ ó parí síbẹ̀. Imam Al-Ghazzali ó tún wá bẹ̀rẹ̀ ojú pọ̀nà míì fún àwọn ẹ̀kọ́ tí ó tún yẹ kí gbogbo lọ́kọláya ó mọ̀. Òun ni ọ̀rọ̀ nípa talaq. Ọ̀rọ̀ nípa talaq. Ṣẹ̀rí nikah bó ṣe jẹ́ súnnà tó, bó ṣe jẹ́ ẹ̀kọ́ ìsìláàmù tó tí ìsìláàmù pèpè síbẹ̀. Ó ṣílẹ̀kùn ẹ̀ kalẹ̀, ó wá fi exit door kalẹ̀. Àìbá mọ́ ó lè yíwọ́, ó lè má fẹ́ dọ́gba mọ́. Kò sẹ́ni tó bẹ̀ ọ́ ń ṣe kó kú sínú relationship o tí ó bá ti bá ẹ lára mu mọ́. Ìsìláàmù fi àyè tó bá jáde kalẹ̀. So má jẹ́ kẹ́nìkan kókò sí ọ lérí látara pé wọ́n ṣàfẹ́kọ́ máa forí dà, máa fara dà, máa forí tì í débi tó fi wá kan ikú níbi relationship, níbi àlọ́kọ, níbi àláyà. Wọ́n fàyè ilẹ̀ fún ẹ láti jáde nígbà tí ó bá ti rọgbọ mọ́. Ọba tó ní afẹ́ra wa odindi chapter ló sọ̀kalẹ̀ nínú al-Qur'an tó pè ní Suratu Talaq, chapter divorce. Odindi chapter nínú al-Qur'an ló title ní Suratu Talaq. So tí ẹ̀mí rẹ bá fẹ́ pin níbi afẹ́ra wa afẹ́ra, torí n tán pè ní marriage contract ni èyí tí ẹ sí pé tó bá fẹ́ dojú ọ̀nà àti nullify ẹ̀ àbí láti wá sọ pé àṣemọ́ kò sáburú ń bẹ nínú Islam gbé tó kalẹ̀ fún. Fáàkì oríṣiríṣi ìran tọ̀láàkì ló wà. Tó bá jọkùnrin lóṣù tọ̀láàkì ni, tó bá jóbìnrin lóṣù khulun là ń pè. Mi ò ṣe mọ́, mo fẹ́ bọ́ kúrò lọ́rùn, ó ṣe khulun. Ilá wà ziharu wà. Gbogbo àwọn ọ̀nà tí àjọṣepọ̀ fi máa dópin nínú Islam oríṣiríṣi ni. So tọ́lá tí gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ pé àṣà ní fẹ́ra wa mọ́, àṣà jọ ṣe papọ̀ mọ́. So tó bá fẹ́ yíwọ́, Olúwa fàyè tọ́lá kíkalẹ̀ àmọ́ fi wá àṣìṣì. So èyí tó ń gbọ́ lẹ́nu mi yìí ń pé tọ́láàkì kò túmọ̀ pé kó o mọ́ rò dáadáa kó o tó ṣe. Kódà ọba tó dá wa ní àrò dáadáa ká tó ṣe. Ẹ bá lọ wo Suratu Talaq, chapter tọ́láàkì tí ń sọ yìí. Fẹ́ni tó bá ní Qur'an English lè wọ́n náà lè ṣì kìí ṣe chapter tó gùn. Kò kọjá bí pages 3-4 tó wo dúdú tọ́lọ́run ọba ń sọ bẹ́ẹ̀. Ó rí pé ìdánilẹ́kọ̀ọ́ ìpẹ̀tùsíni nínú ẹ̀bẹ̀rù Ọlọ́run, ẹ̀rù dáadáa. Tẹ́ bá kórìíra ara yín lénìí, ń tẹ́ kórìíra orílẹ̀ wà ń bẹ̀ kọ́ pọ̀. Bí ìgbà pé wọ́n ń bẹ̀yẹn pé ẹ ṣàmọ̀ ṣe bẹ́ẹ̀, àmọ́ tó bá di túláàsì bẹ́ẹ̀ ṣe ṣe é rè. Tó bá di túláàsì, tó bá di dandan gbọ̀n bẹ́ẹ̀ ṣe ṣe é rè. Torí aburú tí máa tẹ̀yìn tọ́láàkì wá kì í ṣe díẹ̀. A ti ka àdìsí rẹ̀ fún ara wa níbẹ̀rẹ̀ àwọn series lecture yìí. Bí a tá ń sọ̀rọ̀ marriage, pé nínú tí máa dùn mọ́ Ṣẹ̀tánì jù láyé òun ni kó gbọ́ pé lọ́kọláya kan ti fẹ́ túká. Inú rẹ̀ á máa dùn ó ju kéèyàn ṣe ṣìnà lọ, ju kéèyàn jalè lọ. Toró ti mọ̀ yìí pé tí wọ́n bá ti túká gbogbo ẹ̀ṣẹ̀ tó kù yẹn náà padà ṣẹlẹ̀ mọ́ wọ̀rí. Tóbìnrin yẹn bá ti padà di single mother, àìmọye ọkùnrin ni ó padà kọjá lórí rẹ̀. Ṣẹ̀tánì ti mọ̀ bẹ́ẹ̀. Nǹkó ti di single father òun nìkan, oríṣiríṣi ọmọbìnrin ni ó máa gbé wálé. Ó ti mọ̀ tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn tọ́lák. Ìrònú pé mo kọ ìyàwó mi lẹ̀, ìyàwó mi lọ gan, aṣọ ẹlòmíì dọlọ́tí mímu, aṣọ ẹlòmíì donírìnkùnrin, aṣọ obìnrin míì dálà ń tojú bọlé mọ́ lọ yẹ iṣẹ́ wò mọ́ lọ ṣe nǹkan káàkiri àjò dàbára ń kó fẹ́ padà sílé ọkọ rẹ̀. Àbó tí ẹ̀kọ́ mi lẹ̀ ọ̀yàn mi jẹ́ kóun náà mọ́ gbádùn ara ẹ̀ mọ́, kóun náà gbogbo ẹni tí ó bá fẹ́ kọ́ mọ́ sì fẹ́ àṣàṣì tún lè wọ̀ ọ́. So in tán pè ní tọ́lák ọlọ́fà gan, ẹnìkan mọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀.
ẹ̀yin kó ẹrù kúrò nílé yín yín máa lọ yín kọ́ ẹlẹ̀ ẹrù dáadáa kẹ́ tó ṣe àwọn ẹrù dáadáa yẹn lọ́lọ́run sọ nínú súrátù at-Talaq ni wọ́n fi ní abgadul halali ilallahi at-Talaq wọ́n ní wọ́n fọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ bóyá sí pé ọláròyé nù aláàlí ni ká ṣe tọ́lák àmọ́ Ọlọ́run kórì rẹ̀ Ọlọ́run lè ṣe nǹkan míì lẹ́tọ̀ọ́ nígbà míì kọ́ máa láìkì ẹ̀ látara wípé kò fẹ́ ká kò encourage wa ká máa ṣe kò fẹ́ ká máa lò ó lọ́nà báṣubàṣu làwọn àfóò mímọ̀ kan fi àdìsí náà wọ́n gbọ́ yí àtàwọn àdìsí míì àtàyà al-Qur'an gan pẹ̀lú ni wọ́n fi sọ pé ṣe rí tọ́lák kẹ́nìkan máa sọ pé tọ́ fún yẹn o láti ṣe for no reason àwọn àdájọ́ ẹ̀sìn márààrún tá a máa fi de òfin Islam márààrún náà ló ṣe lérí tọ́lák tí mo sọ ń bi nìkáhù pé márààrún ní bẹ lérí nìkáhù márààrún náà wọ́n kà sí rí tọ́lák ìyẹn ni kí nígbà míì tọ́lák lè di dandan nígbà míì ó lè jẹ́ ìwọ̀ tó yẹ pé tó bá kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ wá gbẹ̀ṣẹ̀ wá bá ìbínú Ọlọ́run pàdé ìyẹn ni pé tó bá ara foríjìn látàyè ó lè wọ́ náà nítorí rẹ̀ kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ for no reason so kì í sọ̀rọ̀ àwàdà ìgbà míì ládàlẹ́ wà ń bí kó kọ́lẹ̀ tó bá dẹ̀ wá kọ́lẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ mbẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin kó fi lé ọkọ lẹ̀ nígbà míì lè jẹ́ dandan tí ó di dandan gbọ̀n ọkọ rẹ̀ ti di kírísítẹ́nì ó ti di kèfèrí so lóun ò ṣe ìsìláàmù mọ́ kọ́ wá ní tí ń wà kúrò ní tí ń wà káwọn ọmọ kúrò ní àtòsí tí èsì pé yà ebi kan àbí yà kan máa wá jẹ́ ọ́ tó bá kúrò tán kódà bébí dí ọba pa ọ́ àǹfààní wà fún ẹ torí kò tọ́ fún ẹ láti ṣẹ́kù ní inú ilé nìmọ̀ ó di dandan gbẹ̀ lásìkò nígbà míì bẹ ó ṣe é wọ̀ fóbìnrin kó lóun fẹ́ kó ẹrù jáde gbá tí ọba citizen Ànábì ṣẹ́bi láwọn obìnrin tán kàn máa kọ ọkọ lẹ̀ àwọn mọ̀tẹ́lẹ̀ àátù hunnal munafiqat máa ṣe lánàbì sallam sọ̀rọ̀ for no reason nítorí pé o ti bá bọ̀dá kan pàdé tóun rọ́jò owó sínú àkáǹtì rẹ̀ lọ́ba rò pé kó fi ọkùnrin tó bímọ fún kò filẹ̀ kí ló ṣe fún ọkọ sí nǹkan kan fún mi mo kàn fẹ́ máa lọ náà ni láì nídìí pàtàkì ó sì wọ̀ fóbìnrin láì nídìí pàtàkì ó sì wọ̀ fún ọkùnrin so aláàlí ni àmọ́ kálukú gbọdọ̀ mọ bí ó ti lò nítumẹ̀ ó ní innama yakunu mubahan idha lam yakun fihi idha'un bil batili wa ma talaqaha faqad adhaha obìnrin tá bá kọ̀ lẹ̀ yóò máa jẹ́ ẹ̀tọ́ nígbà tá a bá lákòóbá tá a ṣe fún níbo ló fẹ́ kọ́mọ mẹ́ta lọ ọmọ mẹ́rin kódà ọmọ méjì kódà ọmọ kan tó wá ní kó kà máa lọ bẹ́ẹ̀ so kọ́ ó ti kó nira bá a ó tiẹ̀ tó láwùjọ wa rú Nàìjíríà àti tó dà lé ní economically tẹ́ ẹ sì mọ̀ bí ìnira àti wàhálà ṣe mọ́ bá obìnrin kó tó rí bí rìmárì tó bá jáde nílé ọkọ kan bóyá ọdún 6 7 ó sì wà lérí pé òun wọkọ̀ míì èyí tó jẹ́ single gan-an àwọn ọkùnrin ń gbé jùlẹ̀ ká tó wá pé ìtú ti lọ́mọ lọ́wọ́ wọ́n mọ̀ fowó tàn wọ́n mọ̀ fi bá ṣe ránu ni ìpalára àti nira tẹ́ fẹ́ kó bá obìnrin látara tọ̀láàkù ìṣe díẹ̀ Imam Al-Ghazzali ní tó bá ti jẹ́ nira ń bẹ́ẹ̀ ó sì ní wà máa talaqaha faqad àzá kò ìṣóbìnrin tá kọ́ lẹ̀ tá kó nira bá wọn ni wala yubahu idha'ul ghairi kò sì tọ́ka kó nira bára wa illa bi jinayati min janibiha àfi tóbìnrin yẹn tó bá wùwà bẹ́ẹ̀ tọ́tọ́ sí bẹ́ẹ̀ lókù ọ̀daràn bẹ́ẹ̀ aw bi darurati min janibihi àbí nira kan ló ti ọkùnrin yẹn débẹ̀ láti sáìdì tiẹ̀ ohun pé wo iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi ilé mọ́ maintain rẹ̀ mọ́ Islam sì ní ìgbọ́dọ̀ mọ́mọ́ náwó lé ọ lérí ọlọ́mọ rọ́jú tó tọ́mọ jẹ́ àtàrà wa kò yí sí láti rọ́jú ọmọ kékeré ara rẹ̀ ní ọ́ àbọ̀kọ́ láksidẹ́ǹtì ọwọ́ akán ní spinal cord kò lè dìde mọ́ àbí kò lè ṣe àṣepọ̀ pẹ̀lú obìnrin mọ́ ìyá alábẹ́já di ìyọ̀ǹda rẹ̀ kọ lọ fi ọkọ mi máa jókòó tì yín àjọ mọ́ faradà ní bá nírú rẹ̀ lábúrò yìí ní fi faradà rú eléyìí wọ́n yọ̀ǹda rẹ̀ máa lọ so tó bá ti di gbẹ̀ngbẹ̀ngbẹ̀n bẹ́ẹ̀ ọkùnrin lè ṣe tọ́lák ọlọ́lọ́ ní fa'in ata'anakum fala tabghu alayhinna sabila obìnrin tí bá ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu kí tó fẹ́ kọ́lẹ̀ ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fala tabghu alayhinna mọ́ wá ṣìṣe àti mọ́ wá nǹkan lọ́mọ ẹlẹ́sẹ̀ pé kọ́ sáfìlì ọkọ lẹ̀ nígbà tí ń gbọ́rọ̀ sí lẹ́nu tí ń ṣe bó ṣe yẹ bẹ́ẹ̀ náà wá lóbìnrin wọn ni máa mọ́ adati zawjaha wa badat ala ahliha obìnrin tó bá ti di pé ń fara ní ọkọ kò fi lọ́kàn balẹ̀
wa adati ahlahu àbí gbogbo àwọn òbí rẹ̀ ọjọ́ lójú débi táwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ò lè wá ọ wálé nítorí ìyàwó tó fẹ́ fahiya janiya ó ti dọ̀daràn obìnrin reason ti wà láti sọ pé mi ì fẹ́ mọ́ wakadhalika ma kana sayyi'at al-khuluq àbí kò níwà aw fasidata din àbí kò lẹ́sìn kìí kírun a máa kọ obìnrin lẹ́yìn torí kìí kírun torí lẹ́yìn ò ní tóbi lójú ẹ̀yìn èèyàn kálukú máa pè kò kírun àyílà wa ni yóò ṣe wá di tó wà á ti torí ẹ̀kọ́ lẹ̀ tó bá fi májèlé sóúnjẹ fún un ṣèbí ó lè kọ́ lẹ̀ nítorí eléyìn kọ́ wá lè kọ́ lẹ̀ nítorí kìí kírun so ẹ̀sìn tó bá pa kàákùn nínú ta lè ti torí ẹ̀ sọ pé mi ì ṣe mọ́ lọ́wọ́ bó ṣe tọ́ fóbìnrin náà láti sọ pé ọkọ mi ń gbé kinní kan wálé ń pé kò gbọdọ̀ kanlẹ̀ ọṣẹ kan ní fi ń wẹ̀ aago kan òru ni wọ́n máa fi wẹ̀ gbólóhùn kan ní ń pè lérí odó lóru kó sì lóhùn ò ṣe mọ́ kìí ṣe pé nítorí àjẹ́ tètè sáfẹ́mi ara mi nítorí kó tó fi mí gúnṣẹ́ nítorí pé kò lẹ́sìn gẹ́gẹ́ fún rẹ̀ ó ti tó nítorí gbà téèyàn pọ̀fọ̀ tán tí wọ́n á bọ́ láṣepọ̀ tó sì wá rò pọ̀ lọ́kọ sọ́kọ lélẹ́yìn àbógun jèmí òun náà tó nítorí tó fi sọ pé ò ṣe mọ́ bí ẹ̀ ṣe máa lówú fẹ́mi ara ẹ̀ lówú fún ayé ara ẹ̀ náà nìyẹn máa lówú fẹ́sìn Ọlọ́run Ọba ó yẹ kókó ọ̀hún yìí ra pé aláìlẹ́sìn ní gùn ọ lóbìnrin tó ń gùn náà Imam Al-Ghazzali wá ní wala yakhrujna illa yatina bi fahishatin mubayyinah ìṣọ́bọ́lọ̀ ń sọ pé ẹ má lé obìnrin jáde ó fẹ́ pọ́rọ̀ tọ́lọ̀ ń sọ yóò sọ pé àsìkò tóbìnrin bá ń ṣe opó lọ́wọ́ àmọ́ tó bá mú Ọlọ́run sọ pé tọ́lọ́run fi sọ pé àsìkò tóbìnrin bá ń ṣopó lọ́wọ́ ẹ má lé wọn jẹ má tì wọ́n gbọ̀ngbọ̀n jáde àfi tó bá ṣaburú tó tó kẹ́ fi tì í jáde lókù yìí tí ń ṣopó lọ́wọ́ tá a ti kọ́ lẹ̀ already before kó tó ṣaburú Ọlọ́run ní ẹ má tì í gbọ̀ngbọ̀n lásìkò tí ń ṣopó lọ́wọ́ ká tó wá sọ yìí tí ń sì ń jẹ́ ìyàwó lé sòtẹ́nìkan máa ń sọ pé Ọlọ́run kò ṣe lẹ́tọ̀ọ́ fọkùnrin láti mọ kọ obìnrin bó bá ṣe òun kọ gbọ́ Ọlọ́run yé dáadáa ni tọ́lọ́run sọ pé ẹ má jẹ́ kó ẹ kàn má lé obìnrin jáde nílé ọkọ ìlànà tí nàbí fáhíṣà tí mo gbà yìí náà fi tó bá ṣẹ̀ṣẹ̀ gbọ́n tó lójútu lókù àmọ́ mo kàn fẹ́ kọ́ ọ lẹ̀ kí ni ìyàwó ẹ̀ ṣe fún ẹ kàn bá mi kọ́ ọ lẹ̀ àbọ̀ kọ́ ọ lẹ̀ bò tí ọba sí ń pàtó tó ṣe fún àwọn ò lè kún ìbàjẹ́ lọ́wọ́ bó ti yẹ kó rí ni. wa in kana al-adha min az-zawj ayé wá wà fún obìnrin náà àǹfààní wà fóbìnrin a lọ́ọ̀kì obìnrin mọ́lẹ̀ fún gbogbo ọkùnrin náà tó máa fi tọ̀láàkì dẹ́rù bobìnrin tó máa fi threatening obìnrin ilé ọlọ́lé yín lẹ́mìí pé ó easy fún wọn láti fẹ́ mi kò easy fóbìnrin láti fẹ́ mi ẹnìkan mọ́ta ní tọ̀láàkì àti divorce mọ́ pay o yín kọ́ọ̀lẹ̀ ta ní òṣòrí ibú ń bẹ̀ ṣé ọkùnrin àbóbìnrin ẹnìkan ọmọ mọ́ wà too sure wípé wọ́n ni yóò pay ó kúkú ti bímọ ọjọ́ bá lọ kọ́ máa lọ ẹ̀gbà mélòó lèmi tí mo jọ́kùnrin ó fi fẹ́ mi òun nìkan ni ó kàn ṣòro kódà ó lè rí mi ìfẹ́ ìyẹn obìnrin ó lè rọ́kọ mi ìfẹ́ ṣáájú wọ́n tó jẹ́ ọkùnrin tọ́tì ìyẹn yọ jáde lọ́dẹ̀dẹ̀ rẹ̀ tán ó tún lọ tún bẹ̀ ni ṣé kò máa ṣẹlẹ̀ ọkùnrin ó tún sì fẹ́ yàwó mi bí a kó tún sì fẹ́ mi kí yẹn náà tún lọ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ òun yóò wá padà síbẹ̀ yóò máa lọ bẹ̀ béèrè lọ́wọ́ àwọn tí ń lọ bẹ̀bẹ̀ yẹn pé kí ló ṣe wọ́n nígbà tí wọ́n rò pé gbogbo ọkùnrin ló pè kó ju obìnrin lẹ̀ bó bá ti hùn lọ́ọ́ béèrè lọ́wọ́ àwọn tó padà sọ́dọ̀ obìnrin tán ti kọ́ lẹ̀ wípé kí ló dé tẹ́ lọ bẹ̀bẹ̀ tó bá yẹ kó rò pé dúdú ìgbà ni mo pè ọkùnrin kì í ṣe dúdú ìgbà kò pè ẹ̀sìn kò tún pè ìgbésí ayé rẹ̀ náà kan ló kọ ìyàwó lẹ̀ kódà nínú ìtàn ìgbésí ayé rẹ̀ tí wọ́n bá ti kọ́ débi pé o tún wá kọbìnrin lẹ̀ o tún wá kọbìnrin ìtìjú gbà ló jẹ́ fún ọ ìtìjú gbà ló jẹ́ fún ọ Hasan ọmọ Ali radiyallahu ta'ala anhu Hasan ọmọ ọmọ Ànábì ta ni wọ́n bí tí wọ́n pẹ́ràn jọ tán bí gbàtọ́ wá dàgbà tán ó wá jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ à ń fẹ́yàwó púpọ̀ ìmọ̀ fẹ́yàwó tó bá yìí sì fẹ́ wọn kì í pẹ́ tí wọ́n fi kọ̀ wọ́n lẹ̀ wọ́n ní minkahun wa mitlaqun ó lè fẹ́bìnrin ó sì lè kọ obìnrin tó bá ti fẹ́ eléyìí yóò tún kọ̀ lẹ̀ tó bá fẹ́ eléyìí yóò tún kọ̀ lẹ̀ tó bá fẹ́ eléyìí yóò tún kọ̀ lẹ̀ obìnrin kì í gbé wọn pẹ́ lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ọmọ ọmọ Ànábì sallallahu alaihi wasallam ta ni ò ní fẹ́ fọmọ fún ṣé tí ọba kọnu sọmọ tiẹ̀ náà ò ní pọ̀ sórí ire pé ọmọ ọmọ Ànábì fẹ́ fẹ́ mi lọ́mọ ọwá wá kan nú àwọn àfá àgbà kan lọlé Imam Al-Ghazzali pìtà yìí ń bí ọlọ́ọ̀kì nínú àwọn àfá àtọ́ṣẹ́kù nígbà náà tó sì jẹ́ gbajúmọ̀ nínú àwọn àfá Mádínà ọmọ ọmọ Ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀kì sílé àfá ni wá dààmú
wípé ọmọ ma ànábì wa kí mi sílé ó bá ti sọ fún mi ní wà bá ọ àkèésí wọ́n ló yẹ kó wá bá mi sílé ó wá dààmú bò lòun ṣàlejò ní èmi náà ló yẹ kí n wá ní tí mo bá wá ìyẹn máa wá ní ìyẹn ránṣẹ́ pé yẹn lè yẹ ọ̀dà kí wá lè bá wà o ó ní mo fẹ́ fẹ́ ọmọ yín lágbájá ọmọ lágbájá náà ẹ fẹ́ ọmọ mi ó wá dorí kodò àfáà yẹn dorí kodò ó ní ṣé mo lè sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ ó ní ẹ̀rù bà mí pẹ̀lú ntẹ́ bá wá yìí ohun mi tòótọ́ torí mo nífẹ̀ẹ́ ànábì mo nífẹ̀ẹ́ dúdú mọ̀lẹ́bí ànábì ẹ̀sìn ni ká nífẹ̀ẹ́ àwọn ọmọ ànábì sallallahu alaihi wasallam àmọ́ ẹ kọ ọmọ mi lẹ̀ ṣẹ̀wọ̀n pé àṣà ni mo kọ ìyàwó lẹ̀ ni ó ní tẹ́ bá ti fẹ́ fúngbà díẹ̀ ẹ máa kọ́ lẹ̀ tẹ́ bá sì kọ ọmọ mi lẹ̀ yóò bà mí lọ́kàn jẹ́ tó bá wá bà mí lọ́kàn jẹ́ sí yín mọ̀ ṣẹlọ́n lára yín ṣó yẹ kọ́kàn mi ó bàjẹ́ sọ́mọ ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ tí ń fi ní kíni kọ́họ̀ yín nínú ọkàn ọmọ mi ni mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ tẹ́ bá kọ́lẹ̀ yóò bà mí lọ́kàn jẹ́ ǹjẹ́ ilé ṣàdéhùn pẹ̀ ní kọ́lẹ̀ tẹ́ bá ṣàdéhùn bẹ́ẹ̀ máa fi fún yín wọ́n ní àṣà ni irú àdéhùn wo nù ẹ fẹ́ lọ́ọ̀kì mi mọ́lẹ̀ ní mi ẹ ṣàdéhùn orú rẹ ó sì dìde ọlọ́kọ̀ ṣàdéhùn wọn ò yá nífẹ̀ẹ́ ni pọ́lísì tiẹ̀ ní pé kí n fẹ́ fúngbà díẹ̀ kí n sì wọ́n ní tó bá ti fẹ́ kọ̀ wọ́n lẹ̀ yóò fún wọn lówó yọ́rọ̀ ju owó gidi fún wọn lówó máa lọ débi tí Sayyidina Ali tí wọ́n á fẹ́ lò gẹ́gẹ́ nù Sayyidina Ali radiyallahu ta'ala anhu wọ́n á ní ó ṣe jọ́ kan bọ́ sórí mímbàrí ìwọ̀n à ń pariwo fáwọn èèyàn pé ẹ má fi ìyàwó fún àṣà ni ọmọ mi mọ́ ẹ má fi ìyàwó fún ọmọ pé kí ló dé nítorí máa kọbìnrin lẹ̀ unnecessarily ẹ yé fi ìyàwó fún ọmọ ẹ̀yà ara Madina ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé tó bá ti jẹ́ ni tí ń kọbìnrin lẹ̀ gbogbo èèyàn kórìíra rẹ̀ Sayyidina Ali wa ń sọ bẹ́ẹ̀ wọ́n lẹ́nìkan dìde mi jẹ́ mọ́ṣáláṣí tí ń sọ̀rọ̀ pé a máa fi ìyàwó fún a máa fi ọmọ máa nábì a máa kódà kọ́ máa kọ̀ wọ́n lẹ̀ a máa fi ìyàwó fún bó ṣe jọ́ kan lọ́mọ wa lò lọ́dẹ̀dẹ̀ odindi oríire lọ́jẹ́ fún wa a máa fi ìyàwó fún sallallahu alaihi wasallam so ìyẹn jẹ́ àbùkù tí ń bẹ ń bi pé màá kọbìnrin lẹ́ màá kọbìnrin kì í ṣe nǹkan rí fọkùnrin gidi kì í sì wá ṣe nǹkan rí nínú ìtàn ìgbésí ayé obìnrin especially tọ́mọ bá ti dà yín papọ̀ Yorùbá ti kéwú tán nígbà tí wọ́n sọ pé owó tọ́mọ bá ti wọ òkúta ti wọ nígbà tọ́mọ bá wáyà rẹ̀ lọ sọ́tún tó wá bàbá rẹ̀ lọ sósì tẹ́ ti da ọ̀nà rúmọ́ lọ́wọ́ látara àbínú àtàìlètọ́ lọ rí ìtì ara ẹni ṣé nǹkan rí wá ni eríṣiríṣi nǹkan láti kà níbẹ̀rẹ̀ lecture yìí tẹ́ bá gbàgbé tó ju ọmọ tí ìyá àti bàbá ò bá jọ péjú tọ́ tí mọ́ rí láwùjọ ó ṣeé ṣe kó padà dọmọkọ́mọ kẹ́ dọ̀nà rúmọ́ lọ́wọ́ so ọmọ náà tó ń torí tẹ́ máa wò obìnrin míì lè má dáa ọmọ rẹ̀ lẹ́wọ̀n wò mọ́ la tọrọ ọmọ yẹn padà jẹ èrè tẹ́ ẹ̀rí jẹ lára obìnrin yẹn padà jẹ lára èrè tẹ́ ẹ̀rí jẹ lára obìnrin ẹ̀ lè rí jẹ lára ọmọ èrè tó rí jẹ lára ọkọ ó lè rí jẹ lára ọmọ tó bá ṣe sùúrù ọ pàdánù méjèèjì nígbà tó bá ti fi tè ní bàtọ̀lá jẹ́ ńlẹ́ fi gbọ́dọ̀ ró dáadáa Suratu Talaq ṣílẹ̀kùn tọ̀láàkì kalẹ̀ fọkùnrin àtobìnrin obìnrin náà lè rí tí ó dùn mọ́ kó lóhun ò ṣe mọ́ nínú Islam kódà débi ìbálòpọ̀ ń pé baálé mi kò ṣe dáadáa lórí bẹ́ẹ̀dì ó lè exit nítorí ẹ̀ nínú Islam ìwọ obìnrin ó lè ti torí ẹ̀ ló ṣe mọ́ kí ló dé kò tẹ́mi lọ́rùn lórí bẹ́ẹ̀dì ni ó yájú kó mọ́ ẹ̀ṣẹ̀ ránu lọ àmọ́ tóun ti bẹ̀rù dáadáa kó tó exercise right wọn àdìsá àbí ànábì lóbìnrin radiyallahu ta'ala anha tó wá bá ànábì tó fẹ́ jọ́ ọkọ rẹ̀ sùn pé lágbájá kìí sí mi láṣọ wò ó dà pé nǹkan ṣe ànábì sallam sì dọ̀rábà ajal ó fi àsìkò lẹ̀ fọ́kọ wípé a fún ọlọ́dún kan tó o bá sí ọmọbìnrin yìí láṣọ wò ọmọbìnrin yìí ṣe yà ó ti lẹ́tọ̀ọ́ kó máa lọ marriage yìí máa dissolve tí kò bá ti sí láṣọ wò so ó tó ń torí ọkọ lálàáfíà mọ́ kò lè ṣe mọ́ nítorí náà ìyàwó lòun fẹ́ mọ́ lọ bóyá ọkọ ó ní ìpèníjà àlàáfíà kò lè ṣe ìbálòpọ̀ pẹ̀lú obìnrin mọ́ ọkọ ìyàwó lòun fẹ́ mọ́ lọ ẹ má fojú ọ̀dàlẹ̀ obìnrin wò Islam ò fojú ọ̀dàlẹ̀ obìnrin wò kò sí tí ń jẹ́ for better for worse níbi marriage ní Islam obìnrin tó bá ṣẹ́kù pẹ̀lú rẹ̀ nígbà tó bá lówó lọ́wọ́ mọ́ òun kọ́ mọ́ jìyà ni tí kò bá tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀
kò lẹ́jọ́ kankan tí ó rò wájú Ọlọ́run àwọn ọmọ rẹ̀ ó ní yàrá ya àlùbáríkà kò sí ọ̀rọ̀ ajarí lẹ̀ fáwọn ọmọ rẹ̀ níjọ́ tọkùnrin yìí ní ẹjọ́ náà ni nísìnyí tí ọ̀wá nímọ̀ tó kù fóbìnrin ó lè máa lọ ẹ̀tọ́ rẹ̀ ní kó fún lówó oúnjẹ dandan sí ní fún ọ kó máa fún lówó oúnjẹ kó tọ́jú ẹ̀ tó bá ń tẹ́wọ́ sí ọ láàárọ̀ tó ní ìwọ náà ṣáàrì kò sí nǹkan kan ọ̀sán kò sí nǹkan kan alẹ́ kò sí nǹkan kan kí ló fẹ́ kó máa jẹ àǹfààní wà fún un láti sọ pé yọ̀ǹda mi kí n máa lọ bó ṣèbí ńgbà tó mo ní ṣèbájọ́ náà ni ẹ ọ̀ wá nímọ̀ nìyẹn jẹ́ kémi ọmọ fò lọ sòkè é sọ̀dàlẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni ìwọ ni kó má gbé márèjì sórí kọjá bó ti yẹ so bó ṣe rí nù ẹ̀tọ́ rẹ̀ ní àwọn ọmọ rẹ̀ ọ̀la àlùbáríkà yọ̀ láti bọ̀ tán ẹ má wulẹ̀ fi pé kankan sí kì í ṣe ní èpè ọba tó dé òṣèpè fún ó lè máa lọ tẹ̀ bá ti rí mẹ́ńtẹ́ẹ̀nì mọ́ tí wọn náà bá rí n tó tẹ́ Ọlọ́run mọ́ lára ìyàwó rẹ̀ ìwọ náà lè ní ọmọ lọ àmọ́ o ẹ ronú n tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá túká dáadáa àti n tẹ́sù ó fẹ̀yìn méjèèjì ṣe kẹ́ tó decide ló jẹ́ pé súrà tu Talaq súrà tọ́lọ́run fi ń pẹ̀tù sí ọkọ láyà nínú ni nítorí fóbìnrin míì ìjàngbọ̀n tí ń fojú rẹ̀ rí nìkan ni òun wò ó ṣe é ṣe kọ́ ẹ́sìpọ́ lọ́hún lòun sábàbí dáadáa kí kò ní kẹ́ ẹ́ sí pé àtìgbà tó ti wọlé rẹ̀ náà ní kówó ti máa pọ̀ lọ́wọ́ rẹ̀ ọmọ látẹ̀dìrí la'alla Allaha yuhdithu ba'da dhalika amra Ọlọ́run fi wá ṣe sábàbí nǹkan kan fúnra wa ńbẹ bẹ́ẹ̀ nínú ọmọ tá a bí ńbẹ bẹ́ẹ̀ nínú ìyàwó tá a ní ńbẹ bẹ́ẹ̀ nínú ọkọ tá a fẹ́ tó bá wá bínú tó ní ọmọ kẹrù lọ bóyá zìkì rẹ̀ ló ní ọmọ kẹrù lọ tẹ́sí pé lẹ́yìn tó ti lọ tán wọ́n náà mọ̀ pé àtiríjẹ rẹ̀ dìṣòro a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o so nígbà tá a ti mọ̀ àṣà ń tẹ́kẹ̀rọ àhùṣe so nígbà míì a nífẹ̀ẹ́ nǹkan gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kí n ta nífẹ̀ẹ́ ọjà burú fún wa nígbà tá a mọ̀ pàtó rẹ̀ a sì rí nǹkan tí Ọlọ́run rí so bọ́lọ́run bá ṣe tó ìrìn àjò rẹ̀ mọ́ kanra mọ́ sì wo ìrìn àjò ẹwu ní ìrìn àjò àti ago alágo sáré ìgbésí ayé tiẹ̀ Imam Al-Ghazzali nínú tẹ̀síwájú ọ̀rọ̀ ó ní tó bá yẹ kóbìnrin ni ara ní nínú relationship ọkọ rẹ̀ ń lù ọ́ nílùkulù kò sẹ́ni tó ní okú sí ilé ọkọ bẹ́ẹ̀ o ló kọ pé káwọn ọmọ rẹ̀ lè lálùbáríkà àlùbáríkà àwọn ọmọ rẹ̀ ò ní òun ṣe pẹ̀lú dédé ìyàtọ̀ bá jẹ́ o gbogbo eléyìí àmọ́ fi ṣe wá sí túyàn lójú lásán ni dédé pa àwọn ọmọ rẹ̀ ọ̀ lálùbáríkà àwọn ní lálùbáríkà kò ní òun ṣe pẹ̀lú dédé ẹ̀ṣẹ̀ tọkọ rẹ̀ gbà o tó bá ti fẹ́ mọ́ sí ọ léṣe tètè sásàlà fẹ́mi ara ẹ o àwọn ọmọ rẹ̀ ò ní yàrá yà àlùbáríkà kò sí tó bá yẹ kó owó náà lálùbáríkà tẹ gbà lérò àwọn ọmọ rẹ̀ lè lówó lọ́wọ́ o kò ní òun ṣe mọ́ kù sílé ọkọ tán bá fẹ́ bá tiẹ̀ jẹ́ mbẹ́. Imam Al-Ghazzali láha àǹtẹ̀fẹ́dìyà bí báfìlì mọ́ọ̀lìn tó bá ti di ipò di kàráǹgídá ó lè sọ fọ́kọ rẹ̀ kó yọ̀ǹda rẹ̀ owó orí tó san fún ọ níjọ́ tó fẹ́ yẹn ó lè dá padà wa yukrahu lirrajuli an ya'khudha minha akthara mimma a'ta adẹ̀kórira fọkùnrin láti gbàjú tó bá fún obìnrin níjọ́ tó so ìdí ẹ̀ lọ 20,000 náà ló fi ṣòwò igi àtàwọn gift gbogbo tán ní ẹ kó wá yẹn ọ̀dà value gbogbo ẹ̀ lápapọ̀ kò kọjá 50,000 ọ̀tọ̀ fún obìnrin yẹn láti dá owó yẹn padà yọ̀ǹda mi jẹ́ mọ́ lọ gbogbo nǹkan igi tó fún mi nígbà tá a marry ní 20 years ago ní 10 years ago ń rèé wọ́n sì la kórira fọkùnrin yẹn láti gbàjú bẹ́ẹ̀ lọ kó wa ní ẹ̀ náà kankan pé value owó ti change nísìnyí kankan 20 years ago láti marry 20,000 naira jọ̀hún ó ti wọ́ ti kíní kan 50 million nísìnyí lọ wá 50 million wá tó bá mọ̀ kó fẹ́ mọ́ ẹ lọ sàkórira fọkùnrin láti gbàjú ti ọba fi ṣe owó sàdáàkì ìyàwó rẹ̀ lọ tọrọ lọ sọ pé fàlájù náà àléhì mọ́ fí mọ́fítàdá tìbì yìí tán bá parí ẹ̀ tí ò parí wọn ti bá wọn yanjú ẹ̀ kò yanjú láàjù náà àléhì mọ́ kò sáburú fáwọn méjèèjì kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ fún wọn fí mọ́fítàdá tìbì yìí nínú tóbìnrin yẹn bá lóun yọ̀ǹda nínú owó erí tẹ̀ san fún òun pé mo yọ̀ǹda eléyìí ẹgbàá padà mo fẹ́ máa lọ ẹ fi mí lẹ̀ fàyínsá láti tọ́láàkọ̀ bí ghairi ma ba'sin àmọ́ o tóbìnrin bá ń béèrè tọ́láàkọ̀ tí ń sọ pé ẹ̀yọ̀ǹda mi mo fẹ́ máa lọ láì ní reason ó bọ́kùnrin kan pàdé ìyẹn rọ́jò owó tó tún pọ̀ ju tọkọ rẹ̀ lọ sákàǹtì rẹ̀ àbúrò pé eléyìí ń ga ó yújì ó sanra ó dúdú ó sì ń gbalẹ̀ fàhíà àfihàn ẹlẹ́ṣẹ̀ nìyẹn tó bá ṣe bẹ́ẹ̀ wọn lànà bí ní ayyuma imra'atin sa'alat zawjaha talaqaha min ghairi ma ba'sin lam tajid ra'ihat aljanna èyíkéyìí obìnrin tí ó bá béèrè
ìkọ̀sílẹ̀ látọ̀dọ̀ ọkọ rẹ̀ láì dẹ̀ ní pàtó ìdí. Ó kàn rò pé nígbà tó ń gbé lábẹ́ ọkùnrin tí ń pàṣẹ fún ọ jù ó fẹ́ dá wà láìfù rẹ̀ nígbà tó wà ní skul yẹn ò ń jẹ̀ràn rẹ̀ padà tó mọ́ ń jáde lásìkò tó wọ̀n tó mọ́ wọlé lásìkò tó wọ̀n ọ like independence gan ló ń wọ̀n kó dá padà nítorí ẹ̀ ló fi ní kọ́kọ́ ọlẹ̀. Ànábì ní irú obìnrin bẹ́ẹ̀ àlìjánà dé wọ̀ fún tó àfi tọ́lọ́run bá foríjìn lókù. Imam Al-Ghazzali wá ní fún gbogbo ẹni tó fẹ́ ṣe tọ́lá kì í kọ́ ẹlẹ́ ọmọ lọ́lé bàbá rẹ̀ tó bá ti di dandan gbọ̀n tó ti wà justifiable wà ní ẹ̀ mójútó nǹkan mẹ́rin kan. Àwọn nǹkan yẹn ní ọkà ṣé mẹ́rin náà ni pé a gbọ́dọ̀ mójútó tábà kọra wálẹ̀. Alákọ̀ọ́kọ́ ìkọ̀sílẹ̀ obìnrin lọ́nà tó bá súnà Nabi sallallahu alaihi wasallam mọ́ òun ni kọ́ kọ́ọ́lẹ̀ lásìkò tí kò mọ̀ ṣe menstruation lọ́wọ́. Má jẹ́ kínú bí ọ kínú rí orúgàlì débi tó máa lọ ọ tí ẹ fẹ́ mọ̀ ṣe menstruation lọ́wọ́ àbí mọ́kọ́ọ́lẹ̀. So mọ́kọ́ọ́lẹ̀ yẹn farabalẹ̀ mọ́ ti pronounce yẹ ìgbà tí ó bá ṣe menstruation lọ́wọ́ la fẹ́ kó pronounce yẹ kì í tún wá ṣe yẹn nìkan fi tuhurin lam yujami'ha fihi ó gbọ́dọ̀ mara kó má ṣe menstruation kó dẹ̀ mọ́ àjẹ́ kó tún sí bá a láṣepọ̀ lásìkò mara yẹn ni pé tó bá parí menstruation rẹ̀ bóyá last week ẹ ti jọ ní àṣepọ̀ ní bí 3 days ago èní lọ wá fẹ́ kọ́ọ́lẹ̀ kò tọ́ fún ẹ. Ìkọ̀sílẹ̀ yẹn ṣe kọ̀sílẹ̀ súnà even though tó bá kọ́ọ́lẹ̀ náà valid o àmọ́ kò bá súnà tọ́lákù bídí wọ́n ń pè tọ́lákù bídí àná. Àsìkò tó kọ̀ sílẹ̀ ó ní sùúrù di kó ṣe menstruation mi kó wá mara kó wẹ̀ tó bá ti wá wẹ̀ tán wàá ṣẹ̀ṣẹ̀ wá serve ẹ̀ ní breakfast tó fẹ́ serve ẹ̀ máa wá lọ ilé bàbá rẹ̀ bá ìyẹn fi ọmọ. Kí ni tó bí condition yìí náà ni pé kó lè wà reasonable fẹ́ lómi ni wípé a fẹ́ kóbìnrin ó ṣe nǹkan oṣù 3 tó lójútù lẹ́yìn tá a bá kọ̀ sílẹ̀. A bá kọ̀ obìnrin lẹ̀ lásìkò tí ara ẹ̀ mọ́ nǹkan oṣù rẹ̀ ó bá bẹ̀rẹ̀ ní ọ̀túnla alákọ̀ọ́kọ́ nù ó ti ṣe píríọ̀dù kìíní báwọn. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ tó bá ti wá dásẹ̀ lẹ́lẹ́kẹta lọ́dọ̀ àwọn àfáà míì tó bá ti sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta a ti rárí dájú wípé kò gbóyún jáde. Alákọ̀ọ́kọ́ istibra'u rahim ni. Ẹlẹ́ẹ̀kejì ni pé afọ́yín méjèèjì ní enough time láti tún rò gbogbo nǹkan kí nǹkan tó bá wù kó rí bóyá inú náà ló bí ọ inú yẹn gbọdọ̀ lágbára débi pé kò dissolve fóṣù 3 nǹkan oṣù 3 kọjá láàrin yẹn inú tí ń bí ẹ̀yìn ọ̀dẹ̀ wálẹ̀ nítòbìnrin yẹn ṣe lágbára débi tòótọ́. Àwọn tó bá yẹ sí pé àwọn nǹkan tí yẹn máa ń ṣe tí máa ń rún yẹn nú láàárọ̀ lọ́wọ́ rọ̀lẹ́ gbogbo inú rẹ̀ tó lé wọn ó ti túká padà ó ti rọ̀ padà. So láfi create time yẹn kẹ́ fi lè ronú sí dáadáa kẹ́ fi lè mọ̀ túmọ̀ tẹ́ fẹ́ ṣe. Àwọn tó fẹ́ parí ìjà náà láǹfààní àti dá sí torí ẹlòmíì ń bọ̀ látọ̀nà tó jìn ìlú òkè ni ó ti wá kó mo gbọ́ pé wọ́n ní ó fẹ́ kọ́yàwó rẹ̀ lẹ̀ yóò wá yóò wá kẹ́ sì ró dáadáa kálukú ó dá sí lọ́tún lósì fámílì ọkọ fámílì ìyàwó enough time wà láti ṣe meeting láti ṣàtúnṣe láti pọkọ sọ́tọ̀ láti pe ìyàwó sọ́tọ̀ yọjú sí wa nílé ìyàwó yọjú sí wa nílé ọkọ rojọ́ ẹnu tiẹ̀ afẹ́ pé so time wà fẹ́yìn méjèèjì nítorí àtúnṣe àti nítorí ká mọ̀ gbọ́ ọmọ ọba fún Ọ̀ṣun. Ìyẹn ni hikima àti wisdom tó wà behind the period yìí. Tẹ́nìkan bá wá fẹ́ dọ́gbọ́n ní dọ́gbọ́n wípé jẹ́ kí n tó reduce the period yìí in tí ń ṣe menstruation lọ́wọ́ rẹ̀ dì jẹ́ kí n sọ pé mi ò fẹ́ mọ́ aka menstruation yẹn kọ́ alákọ̀ọ́kọ́ báwọn so instead menstruation 3 bíi 2 ló kù tí ó sì báwọn sọ ọmọ gbọ́n dá àṣà ṣẹ̀ríà ní pé tó bá ti fẹ́ gbọ́n ló gbọ́n opposite tí ń ṣe ọ̀hún láwà fi tweet rẹ̀ náà fi wá kankan fẹ́ni tó bá ti lọ ṣerú tọ̀láàkì tọ́rọ̀ǹgì báwọn á wà kan oṣù kan kún tiẹ̀ nítorí ọ̀fẹ́ sá fún yẹn gangan á wà gbé pọ̀ á wà lárí rẹ̀ mọ́ ọ̀fẹ́ sá fún period ọ̀fẹ́ shorting yẹn á wà fàágùn ju ti normal lọ. Òun ni wípé tó bá lọ kọ́ ìyàwó lẹ̀ lásìkò tí ń ṣe menstruation lọ́wọ́ á wà sọ pé sórí tọ̀láàkù rẹ̀ á consider rẹ̀ bíbà kó o tí ì ṣe menstruation tí ń ṣe lọ́rùn yóò sọ̀kalẹ̀ rẹ̀ yóò tún wá ṣe menstruation míì yóò wá wẹ̀ yóò mara ọ ṣẹ̀ṣẹ̀ wá tún tọ̀láàkù rẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ni máa calculate bí period ẹ̀dà nígbà náà. Abdullahi ọmọ Umaru ṣe bẹ́ẹ̀ fún ìyàwó lásìkò Ànábì sallallahu alaihi wasallam. Umaru bàbá rẹ̀ ló wá sọ fún Ànábì pé Abdullahi kọ obìnrin lẹ̀ ìyàwó rẹ̀ sì ń ṣe nǹkan oṣù lọ. Ànábì ní sọ fún un pé kó dá padà
kó wá jẹ́ ó sọ̀kalẹ̀ nǹkan oṣù tí ń ṣe yẹn tó bá sọ̀kalẹ̀ rẹ̀ tán kó tún wá ní sùúrù dé àsìkò tí ó fi bẹ̀rẹ̀ nǹkan oṣù míì tí ó fi wá parí nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe tó bá wẹ̀ tó mára tán ṣẹ̀ṣẹ̀ wá calculate oṣù tá a máa ń calculate èyí ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ calculation rẹ̀ so yẹn ní ìjìyà tí ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ shorten a period yẹn so yẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ tí ń bẹ ń bí akọ obìnrin lẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ gbà tí ń ṣe menstruation lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ tí ń bẹ ń bí akọ obìnrin lẹ̀ tí Imam Al-Ghazzali ní ká tún dì mọ́wọ́ òun ni an yaktasira ala talqatin wahida àǹfààní akọ obìnrin lẹ̀ mẹ́ta la fọkùnrin nínú Islam Olúwa ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an pé at-talaqu marratan akọ obìnrin lẹ̀ mo dẹ̀ fẹ́ gbà padà lẹ́yìn tí n bá kọ́ lẹ̀ tán ẹ̀ẹ̀mejì ni tó bẹ́ẹ̀ lè mú ọdún kẹta wo kò sáà ní gbà padà mọ́ so àwọn tọ̀láàkù rọ̀jìn là ń pè ó sì lè dá obìnrin padà lẹ́yìn tó bá ti ṣe tán ń pé ìtumọ̀ ìdápadà yẹn ni pé ó ti kọ́ lẹ̀ ó ṣe píríọ̀dù ta ni kó ṣe opó ni wọ́n pè ń dà opó yàtọ̀ sí opó tọkọ rẹ̀ kú opó méjì níbẹ̀ opó tọkọ kú ọ̀tọ̀ opó wọ́n kọ ìyàwó kalẹ̀ ọ̀tọ̀ opó kíkọ ìyàwó kalẹ̀ àti opó ọkọ kú opó ti kíkọ ìyàwó kalẹ̀ òun ni àládà mẹ́ta menstruation mẹ́ta tá lóbìnrin ó ṣe ọ wá ń ṣe menstruation yìí lọ́wọ́ ẹ wá ríbi sẹ́tú ọ̀rọ̀ yìí ìyàwó rẹ̀ sì ní nígbà náà ilé rẹ̀ náà la fi ọmọ gbé jíjẹ múmú rẹ̀ ọrùn rẹ̀ lọ́wọ́ nígbà náà kódà afẹ́ kóhùn gan mọ́ múra kọ́ mọ́ tọ́jú ara nítorí kí gbogbo tí ó pe ọkàn wọ ọkùnrin padà ń pè máa ṣe kò ṣẹlẹ̀ nígbà náà afẹ́ kẹ́ reconcile tó bá ṣẹlẹ̀ pé kò sí reconciliation nígbà yẹn gbogbo àwọn tó dá sí òrí parí títí tí píríọ̀dù yẹn fi parí tó fi ṣe nǹkan oṣù kẹta yẹn barnet kìí ṣe ìyàwó rẹ̀ mọ́ báwọn gbogbo ẹ̀tọ́ àti gbogbo wọ̀ tó dá ìwọ àti stranger obìnrin tí ń lọ ní títì tó jẹ́ obìnrin mùsùlùmí tó dá yín papọ̀ tó gbọ́dọ̀ nínú orí rẹ̀ tó gbọ́dọ̀ rí tó gbọ́dọ̀ rí tó gbọ́dọ̀ ṣe tó gbọ́dọ̀ ṣe iná ẹ̀ lókù tí ọmọdé yín méjèèjì papọ̀ ẹ̀ fẹ́ra yín mọ́ báwọn ẹ̀ ṣọkọ àti ìyàwó mọ́ ẹ̀ bá àti bímọ fúnra yín rí tẹ́ bá rò pé ẹ tún fẹ́ túnra yín gbà padà ìgbà yẹn náà tó rí jà yẹn parí lẹ́yìn tí ẹ ti túká tán píríọ̀dù opó yẹn ti parí ẹ wà tún igi míì ṣe ẹ so igi ìṣẹ̀rí igi ìsìláàmù míì ṣáà á sì so igi ò túmọ̀ pé ẹ wà ṣe sẹrímọ́nì ẹ wà pérò nǹkan kan yọ wà tóbi gan nítorí fi so igi ò kọjá ìṣẹ́jú mẹ́wàá nù ìsìláàmù bàbá ìyàwó dúgbẹ́ náà láti dára lẹ́kọ̀ọ́ rẹ̀ sẹ́yìn kì í ṣe tó le sẹ́ni tó bá fẹ́ kó tún lọ tún àwọn tẹ̀yìn yẹn gbọ́ ẹ tún igi míì so lẹ́fì dọ́kọ àti ìyàwó padà alákọ̀ọ́kọ́ tọ̀ láàgò tẹ́ bá tún wá ń bá lọ bẹ́ẹ̀ ó tún ṣe díẹ̀ ẹ tún lè fẹ́ kọra yín lẹ̀ ẹ tún ṣe opó yẹn náà tẹ́ bá tún ṣe opó yẹn tán dọ́rìn opó yẹn tún lè dára yín padà tópó yẹn bá parí tẹ́ dára yín padà ó kè é tún ṣe ìyàwó rẹ̀ mọ́ tẹ́ bá tún gbà padà ẹ tún tún igi míì so ẹ wá ṣe kínní ẹ ṣe kejì tó bẹ́ẹ̀ lè wọlé lẹ́ẹ̀kẹta tó bá máa jáde níyùn ó ti jáde pátápátá báwọn ẹ lè fi igi pé wọlé padà mọ́ àyàfi kó tún lọ lé ọkọ kan ó gbọ́dọ̀ ní sùúrù débi tí ọkùnrin kan tí ń lọ jẹ́jẹ́ rẹ̀ ó fi wò ó sùn tí ó ní àmọ́ láìkí ọmọbìnrin yìí mọ̀ fẹ́fẹ́ ìyẹn ìyàwó tí wọ́n ti kọ́ lẹ́lẹ́mẹ́ta ni o kìí sì ṣe wọ́n lọ́ àríǹjì ọkùnrin tí ó lọ ò lè ṣe tahlil ó mọ̀ retí ìjọ tí ọ̀rọ̀ ọkùnrin tí ó kọnu sí tí ó fẹ́ níyàwó ní ṣùlọ́kà tó bá fẹ́ tán táwọn méjèèjì ń bára wọn ṣe ṣáà ní lọ tán ń gbádùn ara wọn sàn-án ó tún máa fọwọ́ lẹ́rán báyìí ọmọ retí ìjọ tí wọ́n láwọn ò fẹ́ra wọn mọ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an pé àtàtẹ̀ kí hazao já ní gẹ́rà àfi kọ́ fẹ́ lòmíì ìjọ tán bá láwọn ò wà ń tọ̀ lákàá tọkùnrin míì yẹn bá lóun ò fẹ́ mọ́ tó kúrò lọ́dọ̀ rẹ̀ pátápátá níwọ́ tó wá lè sọ pé mo fẹ́ tún fẹ́ lẹ́ẹ̀kẹrin àmọ́ ó ti kó sọ́dọ̀ ọkùnrin míì ń ṣàǹgbádùn lọ bí ìranú ṣúgà ń bẹ̀ yẹn ní tiẹ̀ ti tànù ó ti gbóúnjẹ alẹ́ rẹ̀ fún olódò jẹ Imam Al-Ghazzali ní wàá ṣọ́ra nítorí pé tó bá lọ kọ́ ọ lẹ́ẹ̀mẹ́ta ní instance kan náà ó ṣeéṣe kó padà kábàámọ̀ tó bá dẹ̀ máa kábàámọ̀ yẹn kò ní solution kankan mọ́ àfi kó lọ lé ọkọ míì wọn á wòye period tó mọ̀ fi retí ọkọ tí ó fẹ́ tọkọ yẹn ló fi wá kọ lẹ̀ ṣó dáa kí wọ́n ti jọ márì kí wọ́n mọ retí ìjọ tí wọ́n kọra wọn lẹ̀
irú ẹ̀mí burúkú onígbénu rẹ̀ wọ́n ti jọ ṣèyàwó ẹni tí wọ́n ti kọ́ lẹ̀ ó ti wá rẹ́ lómi wọ́n ti ṣèyàwó wọ́n á retí ìjọ tí wọ́n kọ́ra wọn lẹ̀ tẹ́mi yẹn bá lé lára rẹ̀ gan ó lè lọ ṣàṣàṣì sí wọn kan ṣàtúkà kí wọ́n lè rí fẹ́ padà. So Imam Al-Ghazzali nítorí kó má bàa kábàámọ̀ fàyè àbámọ̀ kalẹ̀ tínú bá ń bí ọ fàyè wípé ó lè padà túnúrò kó rò pé n tó ń ṣe yìí kọ́ lọ right fàyè ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ń bá yẹn ṣe tínú rẹ̀ bá ń yọ fàyè ìjà náà lẹ̀. So ọkọ̀ọ̀lẹ̀ jẹ́ ó mọ ní ẹlẹ́yọ̀ kan má sọ pé mo kọ̀ọ́lẹ̀ lẹ́lẹ́mẹ̀ẹ́ta ìsọ pé mo kọ̀ọ́lẹ̀ lẹ́lẹ́mẹ̀ẹ́ta ní instance kan náà bí ìgbà pọ̀ fast forward ìrìn àjò tó yẹ kó jẹ́ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fast forward ẹ̀ yọ jáde pátápátá lọ́dọ̀ rẹ̀ kì í ṣe ìyàwó rẹ̀ mọ́ ó sì lè rí igi míì fífẹ́ àfikọ́ lọ́lé ọkọ míì kó tó di pé ó wọlé rẹ̀ padà. So ìyẹn ni Imam Al-Ghazzali sọ fún wa ń bí ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta òun ni pé tábà akọ rẹ̀ nílẹ̀ ẹ túká lérí dáadáa ẹ má ṣépè fúnra yín parí ẹ má ṣẹ̀bi léra yín ẹ túká lọ́nà tó dáa òun ni ìpẹ̀tù sínú tí Imam Al-Ghazzali wí ń bì ẹ pẹ̀tù síra yín lọ́kàn ẹ sọ̀rọ̀ dáadáa nítorí wípé àyíbá àmọ́ kí lọ́jọ́ iwájú ọ̀sọ̀ olúwa lọ́kọ́ alẹ́kọ̀ọ́ yẹn níwà mọ́ tí àwọn ohun náà ọ̀sáré ohun náà sarahan jamila ẹ tọ́jú obìnrin èyí tẹ́ bá fẹ́ kọ́lẹ̀ lọ́nà tó dáa amsikuhunna bi ma'rufin aw sarrihuhunna bi ma'ruf obìnrin tí bá ń bẹ lọ́dọ̀dọ̀ yín nígbà tó bá sì wà lọ́dẹ̀dẹ̀ rẹ̀ yẹn ṣe dáadáa wọ́n fara ní tó bá fẹ́ kọ́lẹ̀ lọ́nà tó dáa ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú al-Qur'an. So akọrẹ nílẹ̀ ẹ má jẹ́ ó jẹ́ ní ipasẹ̀ àbára ẹni ló kọjẹ́ àtúrẹ́ ẹni láṣìírí àṣì sẹ́bílẹ̀ rẹ ni ló fi wá sọ̀rọ̀ ìtàn tí ń sọ lẹ́ẹ̀kan ti Hasan ọmọ Ali bí Hasan ṣe mọ́ fáwọn obìnrin lówó tó bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ owó tó tó owó ńláńlá ní kò fún wọn ẹ̀ka fẹ́ kọ obìnrin lẹ̀ ká tún wá dá lóko òwò kọ́ mọ́ kébi mọ́ bá a pa tó tẹ́ bí bá pa ibi ọ̀pọ̀ àwọn ọmọ tó bí fún ọ náà kọ́ wá tọ́jú ẹ̀ kọ́ dá lóko òwò kẹ́kẹ́ àtúká lọ́nà tó dáa èyí tó fi parí ẹ̀ wá ni pé aláyùfíà sirraha la fi talaqi wala inda nikah àìwá kọrẹ nílẹ̀ tán kẹ́ mọ́ túra yín láṣìírí kódà kẹ́ tiẹ̀ tó kọra yín lẹ̀ náà láti fẹ́ ká mọ́ gbọ́ àṣírí ọkọ lẹ́nu ìyàwó àbí ká mọ́ gbọ́ àṣírí ìyàwó lẹ́nu ọkọ wọn náà lọ́wọ́ à ń sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé ìyàwó tèmi tí ó bá mọ́ dún gidigidi lórí bẹ́ẹ̀dì mi ò lè gbádùn àìmọ́ dún fún mi gan ni òun sọ bẹ́ẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ imagine bí ìyàwó rẹ̀ ṣe ń dún lérí bẹ́ẹ̀dì látẹnu rẹ̀ ni wọ́n ti gbọ́ so àṣírí ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ tẹnu rẹ̀ jáde tọkọ rẹ̀ náà gbọ́dọ̀ ti mọ́ ròyìn ọkọ rẹ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ mọ́ tán fi gbọ́kọ mọ́ lọ́wọ́ náà nù bàbá alágbájá ìmọ̀ lọ ẹ̀mí ìje ìmọ̀ ṣe kinní kan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní mọ́ mẹ́sẹ̀jì bàbá alágbájá ọ̀hún lẹ́yìn nù. Imam Al-Ghazzali ni mọ́ tú ọkọ rẹ̀ láṣìírí mọ́ tú ìyàwó rẹ̀ láṣìírí torí kan náà àwọn ẹni eré tó ti lọ àmọ́ sábà sọ ìtàn rẹ̀ dáadáa. Imam Al-Ghazzali náà mú tàn rẹ̀ wá ń bí wọ́n ní arada talaqa imra'atin àwọn kan náà Abdullahi ọmọ Mubarak ni wọ́n fẹ́ kọ́ ìyàwó lẹ̀ faqila lahu ma alladhi yuribuka fiha wọ́n ní kí lọ́mọbìnrin yẹn ṣe fún ọ tó fẹ́ fi kọ́ lẹ̀ faqala ó dá wọn lóhùn pé al-aqilu la yahtiku sitra imra'atihi ọkùnrin tó bá ní làákàyè tú ìyàwó rẹ̀ sí òhò ń ta kí n ba ìyàwó mi ló kọjẹ́ especially tẹ́ bá tún bímọ fúnra yín àwọn ọmọ tí ẹ bí fúnra yín yẹn ṣe ọmọ yìí pé òun pìtàn àwọn ọmọ yẹn fáwọn ọ̀tá wọn lọ́dọ̀ wájú òun pa ìtàn wọn fún wọn níjọ́ tán bá fi bú àwọn ọmọ rẹ̀ kódò wọ́gán lè mọ̀ sí láyé mọ́ tí wọ́n á kọ́ níwèé tí wọ́n á publish ẹ̀ tí wọ́n á sọ síta fáwọn ọmọ ń pa àwọn ọmọ rẹ̀ inú tiẹ̀ náà lè máa padà wá bàjẹ́ torí ọmọ ibi táwọn ọmọ yẹn ń lọ wọ́n dẹ̀ mọ́ àwọn ọmọwọ́ mẹsẹ̀ wọ́n iṣẹ́ lẹ́sẹ̀ so nítorí náà làbárí ìyàwó rẹ̀ tí ó dùn mọ́ yẹn ọ̀kan ní máa nà sáfẹ́fẹ́ bó bá ti fẹ́ onu ńlá káyọ̀ ọkùnrin láyà tí kò sí tọrọ mọ́ra àti yìí kì í fa ìyàwó rẹ̀ ní kò ní máa fà á yà síta ń hòhò lójú àwọn èèyàn falamma talaqaha lẹ́yìn tó wá kọ́ ọ́lẹ̀ tí ẹn pé kó tó kọ́ ọ́lẹ̀ wọ́n ń béèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀ yìí ní ẹ má bí mi lẹ́jọ́ ṣe fẹ́ mọ́ sọ àṣírí ìyàwó mi fún ni ìgbà tó padà kọ́ ọ́lẹ̀ tí ò jẹ́ ìyàwó rẹ̀ mọ́ kí làláhù wọ́n tún wá bá wípé lima talaqtaha ṣọ́ọ́ṣà wà lè rojọ́ fún wa nísìn a béèrè kí ló ṣe nígbà tí ń bẹ lọ́dẹ̀dẹ̀ rẹ tó ló kọ́lẹ̀ o lè sọ fún wa o ló sì jẹ́ ìyàwó rẹ̀ kì wá jẹ́ ìyàwó rẹ̀ mọ́ báyìí ó ti kúrò nílé rẹ̀ kí ló ṣe fún ọ gangan ó ní máàlì wàlìmọ́ra àti gẹ̀ẹ́rì kí ló tẹ̀ ń béèrè ọ̀rọ̀ obìnrin olóbìnrin lọ́wọ́ mi kò jẹ́ ìyàwó mi mo ti dobìnrin olóbìnrin mo ti dọ́mọ bàbá rẹ̀
ó ti di ìyàwó ẹlòmíì kí n máa wá rojọ́ ìyàwó ń yàwó fún yín ẹni ó tọ́jú àṣírí ìyàwó rẹ̀ níjọ́ tí ń jẹ́ ìyàwó ó tún tọ́jú àṣírí rẹ̀ lẹ́yìn tó kúrò nílé rẹ̀ tán níjọ́ tí ò jẹ́ ìyàwó mọ́ so kọ́lọ́ ọmọ ṣáà fẹ̀sìn rẹ̀ yé wa jù báyìí lọ àkóyawọ́ ọ̀rọ̀ wa náà ní pé tí ń jẹ́ tọ́lák Islam ò láìkì ẹ̀ torí àwọn ọmọ ogun èṣù tí wọ́n máa ń lò ó gẹ́gẹ́ bí irinṣẹ́ àmọ́ tó bá kàn gbẹ̀gbọ̀n Islam ò sọ pé kó má ṣe tọ́lák o ìwọ ọkùnrin Islam ò sọ pé kí ìwọ obìnrin tí wọ́n bá ti fẹ́ báyé rẹ̀ jẹ́ nílé ọkọ pẹ̀lú lúlù pẹ̀lú depression tó ti wá di pé òun rù hẹ́hẹ́hẹ́ kí ló ṣẹlẹ̀ kankan Islam fàyè kó o fi lé ọkọ lẹ̀ ọ fàyè ẹ̀ lẹ̀ sọ àìmọye obìnrin lọ́wọ́ bá ànábì mo fẹ́ fọkọ mi lẹ̀ nítorí ìdí báyìí ànábì sì yọ̀ǹda fún wọn níbẹ̀ nu wọn tọ́ wá nítorí wípé mi kàn láìkì ẹ̀ mo kórìíra àṣẹdá rẹ̀ ànábì sì yọ̀ǹda fún pé kọ́ máa lọ kó lé ọkọ ẹ máa lọ forí tì tó bá nílà tí ò bá forí tì mọ́ violence tí ó padà máa ṣẹlẹ̀ láti bẹ̀ kò ní wà bí ẹrẹ́bù àṣìróbìnrin tó wá bá ànábì sallallahu alaihi wasallam pé ìyá ọkọ mi ò lè bá mi ṣe kò tẹ́ mi lọ́rùn lórí bẹ́ẹ̀dì ànábì ní ó yọ̀ǹda òun náà pé kó fi lé ọkọ lẹ̀ so látara bẹ́ẹ̀ kìí ṣe èèwọ̀ tọ́lák kìí sì ṣe aláàlí pọ́nbélé situation yìí ní ìdájọ́ rẹ̀ so ọlọ́mọ ṣàfọ̀nà rẹ̀ mọ̀ wá wọ́n ṣàfẹ̀sìn rẹ̀ yé wa ọ̀là àti tóbi ọlọ́run ilé wa ọlọ́mọ jẹ́ ó dàrú ọ̀nà wa ọlọ́mọ jẹ́ ó dàrú àwọn ọmọ wa bá tọ́jú wọn àti gbogbo tó fi kẹwà jábáyọ̀nù ọlọ́run pàdé láyé jábáyọ̀nù ọlọ́run pàdé tàbá dénú sàárè tàbá déwájú ọlọ́run ọba náà jábá foríjìn pàdé mọ́ṣáàbù wa láṣìírí láyé àtàlùkìyàmá àtàwọn òbí wa náà bẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.